tragic for her family, especially the two children who witnessed life snapped out of their mother as they drove to Ibadan, Oyo State. The deceased, Bolanle Aworetan, had traveled down to Nigeria from the United Kingdom where she lived and worked to bury her mom. The burial party attracted people from all walks of life, and she hosted guests at the Civic Center, Victoria Island, Lagos. According to the tribute written by friends and colleagues in Nigeria, she was shot there by bandits in a car at Guru Maharaj village on the Lagos-Ibadan Expressway. As the car conveying her and her kids approached Ibadan, Oyo State. The incident, which occurred last Thursday, August 19, 2021, has thrown many who knew the deceased into mourning. A friend wrote on Alma Mater WhatsApp platform. They say we never die, but we just change form and continue our existence in another realm. If this is true, I'm sadly mourning you with my tears. It would have been joy to our world if you weren't cut down. Bolanle Aworetan. So basically, nǹkan tá à ń sọ ni pé arábìnrin wọ́n ní àwọn tí wọ́n súnmọ́ wọ́n náà wọn ò gbà pé àwọn tí à ń pè ní bandit tí wọ́n ń pè ní agbébọn lọ́nà ẹ̀tọ́ pé àwọn ni wọ́n pa arábìnrin. Though mo wá bá ìkan nínú àwọn èèyàn wọn sọ̀rọ̀. Àwọn náà sọ díẹ̀ nínú nǹkan tí wọ́n mọ̀ nípa arábìnrin tí à ń sọ yìí. Arábìnrin tí a gbé picture wọn sí ojú screen. Bóyá kí n pè wọ́n padà kó sọ díẹ̀ fún wa nínú nǹkan tí wọ́n mọ̀. Ó dàbí line yẹn busy. So, wọ́n ní nígbà tí wọ́n pa arábìnrin yìí tán. Wọ́n ní nígbà tí wọ́n pa arábìnrin yìí tán. Wọ́n ní kó tó di pé wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn tí arábìnrin yìí ti dákẹ́, tí ó ti dákẹ́ pátápátá. Wọ́n ní àwọn nǹkan kan yà wọ́n lẹ́nu pé tí kò yé wọn pé ibo nígbà tí wọ́n máa gbé wọn délé ìwòsàn yẹn pé ibì kan ni wọ́n ti ń gbé wọn bọ̀. Nígbà tí wọ́n ń gbé wọn bọ̀ láti ibì kan, ibẹ̀ yẹn wọn ò sọ bóyá ilé ìwòsàn kan ni o, débì kan ni o. Wọ́n ní kò sí ẹni tí ó yé. Pé yẹn kò yé àwọn èèyàn. Then again ní pé nínú ìròyìn tí wọ́n ní ó jáde lẹ́nu driver tí ó wa arábìnrin. Wọ́n ní driver sọ pé wọ́n ní driver sọ pé òun ni wọ́n na ìbọn yìí sí, pé òun wá yẹ̀ nínú àwọn ìròyìn táwa gbọ́ là ń sọ fún yín o. Pé òun ni wọ́n na ìbọn yìí sí,
òun wá yẹ̀ ní ìbọn lọ bá arábìnrin tí à ń pè ní Bọ́lá Aworetan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní ẹ̀ẹ̀mejì ni wọ́n da ìbọn yìí bo arábìnrin. Ṣùgbọ́n tí dírẹ́fà bá ní òun yẹ ọta ìbọn àkọ́kọ́, ṣé ó yẹ kejì náà ni? Àwa kàn ń béèrè ìbéèrè ni. A rí arábìnrin kan ní orí bíi ní ó ní please, our friend was not killed by bandits o. Ahaha, all these blogger. Ẹ bá pè wọlé kẹ́ ẹ sọ ta ni ó pa arábìnrin Bọ́lá Aworetan. Because ẹni tí ó sọ̀rọ̀ yìí, ó ṣeé ṣe kọ́ mọ bí story yẹn ṣe lọ. Ẹni tí ó sọ̀rọ̀ yìí, ó ṣeé ṣe kí wọ́n mọ ta ni ó pa ọ̀rẹ́ wọn. Torí fún èèyàn tí ó lè sọ pé kò ń ṣe bandit ló pa, ó ṣeé ṣe káwọn náà mọ ẹni tó pọ̀rẹ́ wọn. Ó ṣeé ṣe kí wọ́n mọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe sọ, wọ́n ní àwọn afurasí wọ́n wà. Ṣùgbọ́n lára nǹkan tí ó máa ń ṣe àwọn èèyàn ní èèmọ̀, òun ni pé wọ́n á máa wò ó pé táwọn bá tiẹ̀ ń lọ sí Nàìjíríà, àbí tí ó máa ń ṣe àwọn èèyàn ní iyèméjì ní pé ṣé kò ń ṣe pé wọ́n á máa wò ó pé ìlú tó ò sí security kí làwọn fẹ́ lọ ṣe ń bẹ̀. Nítorí púpọ̀ nínú ẹni bá wà nílùú òyìnbó tó bá wà ní Nàìjíríà, kódà àwọn tí wọ́n sún mọ́, tí wọ́n ya ìkà, kò ń ṣe gbogbo ẹni tó sún mẹ́yàn tí wọ́n ya ìkà. Instead of èyí tó bá ń fún wọn kí wọ́n máa manage ẹ̀ díẹ̀díẹ̀ kọjọ máa jẹ́, kò ní rí bẹ́ẹ̀. Wọ́n á wá bí wọ́n ṣe máa yanjú irú ẹni bẹ́ẹ̀ ni. Pé bí àtọ̀wọ́n bá yanjú ẹ̀, méjì làwọn èèyàn tí wọ́n máa ń yanjú àwọn èèyàn ní Nàìjíríà. Ẹlòmíì wà tó yẹ pé bóyá ẹni yẹn ló manage property ni o, ẹ máa send owó sí, ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ́lé yìí, àánú òun ti ń kọ́, àánú ti fẹ́ parí, àánú ó ti parí. Tí wọ́n bá wá lọ Nàìjíríà pé Ọlọ́run ṣe o, ó ṣe àdáyanrí ilé tó ń kọ́, tí àwọn bá dẹ̀ wò pé kò sílé kan níbì kankan, irú ẹni bẹ́ẹ̀ kò sí bí wọ́n ṣe ní dá ẹ̀mí ẹ̀ légbodò. Ó ń ṣẹlẹ̀ kiri. Àǹtí abáwo náà, èyí tó ń ṣẹlẹ̀ lórí Facebook ní ẹnu ọjọ́ mẹ́ta yìí náà, tí àwọn èèyàn ń béèrè pé à ń kọ́lé fún disable, arákùnrin kan tó disable náà. Irú situation bẹ́ẹ̀ yẹn, àwọn èèyàn gan tún ń béèrè nígbà tí wọ́n ń pè mí pé èyí tí wọ́n ní wọn ní gbèwé lélẹ̀ fún arákùnrin yìí, ṣé kò ń ṣe pé wọ́n má lè ṣe nǹkan fún arákùnrin yìí, torí ojú táwọn èèyàn fi ń wo ará Nàìjíríà nìyẹn, ojú ìkà, ojú ọ̀dájú. Pé tó bá ti di ọ̀rọ̀ owó, ojú wa máa ń ràn ni. Kò sí níbẹ̀rù Ọlọ́run kankan. A lè pa ọmọ ìyá wa nítorí owó, a lè pa ìyá wa nítorí owó, a lè pa ẹ̀gbọ́n wa àbí àbúrò wa, àti ó bá di ọ̀rọ̀ owó. Nigerians ni wọ́n ń pè bẹ́ẹ̀. Arábìnrin tí wọ́n kọ pé my friend was not
killed by bandits. Mo bá ní kẹ́ ẹ pè wọlé kẹ́ ẹ sọ díẹ̀ fún wa níbẹ̀. Mo ń try láti pe arábìnrin tí wọ́n pè mí. Mo rí pé line wọn busy. Line wọn busy. Torí àwọn náà sọ díẹ̀ fún wa nínú nǹkan tí wọ́n mọ̀. Láti ìgbà tí arábìnrin yìí ti kú, wọ́n ní kò sí anybody tí wọ́n arrest. Kódà driver tó gbé wọn, wọ́n ní driver, ṣùgbọ́n àwọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí a ṣe sọ, àwọn ni driver àti ẹni tí mo rò pé ó ń manage property. Ẹni tí ó ń manage property, wọ́n ní wọ́n fura sí wọn ni o. Tá a bá dẹ̀ pèèyàn ní afurasí, ìyẹn ò túmọ̀ pé àwọn ni wọ́n ṣe. Wọ́n kàn wò pé suspect ni wọ́n. Ẹ jẹ́ n tún gbìyànjú láti pe arábìnrin náà. Ó dàbí àwọn náà busy báyìí. So anyway, ibi tí ọ̀rọ̀ arábìnrin yìí dé nìyẹn. Anyway, gbogbo wa ni a máa kú. Ẹni tó ń pààyàn, tí èmi ò mọ̀ bá a ṣe máa ń sùn. Tá a bá wò pé a pààyàn, àwa lọlé àwa lọ sùn. Báwo la ṣe máa ń sùn? Ọlọ́run ló mọ iye ẹ̀mí tẹ́lòmíì ti pa. Á dẹ̀ sùn comfortably. Á sùn, á wò pé bí nǹkan kan ò ní ṣẹlẹ̀. Ẹja pàjáre. Èmi ò mọ irú ẹ̀mí tí a ní. Arábìnrin òun ti lọ nìyẹn. Bóyá nítorí security ló ṣe kúrò ní na1ja tó wá sí ìlú òyìnbó. Bóyá nítorí àìríjẹ ló ṣe kúrò ní na1ja tó wá sí ìlú òyìnbó. Bóyá nítorí àìrímú ní na1ja ló ṣe kúrò ńbẹ̀ tó wá sí ìlú òyìnbó. Nígbà tó wá ní gbogbo nǹkan tí ó ti torí ẹ̀ wá sí ìlú òyìnbó yẹn, ó wá padà sí na1ja. na1ja tí ó sá fún àbí tó ti kúrò yẹn, ibẹ̀ náà ni wọ́n wá pa sí. Nínú àwọn kọ́mẹ̀ǹtì tí a rí, àwọn kan tiẹ̀ sọ pé lásìkò Muhammadu Buhari, ọ̀gágun Muhammadu Buhari, ẹlòmíì ní òun ò ní lọ sí Nàìjíríà. Wọ́n ní iṣẹ́ tí wọ́n ń pa àwọn èèyàn ní àsìkò ààrẹ Muhammadu Buhari, wọ́n ní ó ti pọ̀ jù. Pé iṣẹ́ tí wọ́n ń pa àwọn èèyàn, pé kò sí security kankan. Tí àwọn èèyàn bá tiẹ̀ ń sọ pé Muhammadu Buhari ó ṣe train ó ṣe kinní kan, wọ́n ní táìmù yìí gan bí ìgbà tó jẹ́ pé olè pọ̀. Àwọn tó ń pààyàn wọ́n pọ̀. Pé gbogbo ẹ̀ ló pọ̀. Àwọn ìwà ọ̀daràn yẹn wọ́n ní ó pọ̀ ní táìmù yìí. Ṣé a máa sọ pé táìmù wọn ni, àbí ìjọba ò ṣètò ni, àbí àwọn èèyàn ní akọ̀yà ìkà fúnra wa? Àwọn question yẹn ló yẹ kí a béèrè lọ́wọ́ ara wa. Pé ṣá àwa kan lákọ̀yà ìkà, àbí ìjọba náà ò ṣètò? Because nínú nǹkan tí èmi understand jù, òun ni pé ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ nípa security, àwọn èèyàn máa ń gbé ọ̀rọ̀ security fún ìjọba. A mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa security, àti aráàlú
àti ìjọba ni wọ́n ní láti fọwọ́sowọ́pọ̀, especially nsìn àwa tí à ń gbèlú òyìnbó bíi àpẹẹrẹ. Ṣẹ́rí àwọn ìyá kan wà ní àdúgbò yín, ara àwọn tí security ni wọ́n. A kò lè wò pé a jọ ń gbé ni, ṣùgbọ́n wọn ò ní rí àwọn nǹkan kan kí wọ́n má alert ìjọba pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ o. Wọn ò ní rí strange faces lọ́wọ́n àdúgbò yín kí wọ́n má sọ fún, kí wọ́n má notice. Òun ni pé lára nǹkan tí ó fa ìmẹ́hẹ security ní ilẹ̀ tiwa nìyẹn tí à ń pè ní Nàìjíríà. Èmi máa ń sọ pé nílùú òyìnbó èyí tó pọ̀ jù nínú policing wọn òun ni aráàlú ló pọ̀ jù, nítorí pé aráàlú ń tètè fi tó ìjọba létí tí ó bá dàbí ẹni pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ níbìkan. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwa àti aráàlú àti àwọn ìjọba tí a fẹ́, tó aráàlú náà ló ń dìjọba, àti àwọn ìjọba tí a ti fẹ́ tá a fẹ́ fi tó létí gan, èmi ò rò pé ìkan gbé kan nínú àwọn tí à ń sọ yìí, ìkan ò gbé kan. Ẹlòmíà máa wò pé ṣé a ṣèlú yà ni àbí kò ń ṣe pé a ṣèlú yà. Púpọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, àwa tí a wà ń bẹ̀, àwa tí a jẹ́ aráàlú, àwa gan náà contribute sí nǹkan tí ó ń ṣẹlẹ̀. Aráàlú náà ni a rí ẹni tó yẹ kó dìbò fún, bọ́ nítorí àtẹnujẹ ni a dìbò fún ẹlòmíì. Aráàlú ni a rí pé ìjọba Buhari wọ́n ń pa àwọn èèyàn púpọ̀, èèyàn ń kú jù, ni a díjú tí a sọ pé rárá o, Buhari ń ṣe dáadáa o. Buhari lè máa ṣe dáadáa, ṣùgbọ́n réètì tí wọ́n fi ń pa àwọn èèyàn ní táìmù Buhari ó lágbára, ó ju ti Goodluck Jonathan lọ. Ẹlòmíì tó bá ti ń lọ Nàìjíríà báyìí kò tiẹ̀ ní sọ fún anybody, kò ní sọ fún anybody. Ẹlòmíì tó bá lọ Nàìjíríà òun ló ń wa mọ́tò ẹ̀ fún rẹ̀, kò tiẹ̀ ní gbẹ̀yàn pé bá mi, because ẹni tó bá gbà yẹn náà òun náà á tún ní àwọn èèyàn tá a sọ fún pé ìyá aláyé kan wà UK lọ́sẹ̀ tí dé o, àwọn ni mò ń wà ń sìn o, owó pọ̀ lọ́wọ́ woman yẹn o, tàbá lè ara bí àwọn èèyàn ibi tí ìfẹ́ owó tó bá wa dé ní Nàìjíríà nìyẹn. A kàn ń pariwo ni, a kàn ń pariwo, kò ń ṣe pé ìlú ni ò dáa, ìlú tá à ń pè Nàìjíríà kọ́ ló dáa, àwọn èèyàn tá a wà nínú ìlú yẹn ni ò dáa. Lára nǹkan tá à ń sọ nìyẹn o. Tá bá tiẹ̀ wá sọ pé a fẹ́ pàlú lórúkọ dà, àbí a tiẹ̀ fẹ́ pín pé ká kúrò lára ìlú kan síbi kan, ṣé àwa tá a wà tá a fẹ́ lọ sí ìlú tá à ń sọ yìí ṣáwa gan dá fúnra wa? Ìyẹn ò sọ pé àwọn nǹkan tó bá máa stop á stop, ṣùgbọ́n nǹkan tèmi máa ń sọ gbogbo ìgbà ni pé a gbọ́dọ̀ change mind wa. Tá a bá change mind wa sí dáadáa, ó ṣeé ṣe kó jẹ́ pé ìlú tá à ń pè ní Nàìjíríà á padà dà. Kò ń ṣe pé wọ́n ń pààyàn nílùú òyìnbó, ìlú òyìnbó tá a wà wọ́n ń pààyàn, àwọn tí wọ́n ń pààyàn pọ̀, ṣùgbọ́n rate tí wọ́n fi ń pààyàn kò pọ̀. Wọ́n ń report daily ní Amẹ́ríkà pé wọ́n pa lágbájá, wọ́n ní London pé wọ́n ní UK pé wọ́n pa tàmẹ̀dù, ní Germany pé ọmọ ìlú kan pa kinní kan. Yes, kò síbi tí kò sí,
but rate yẹn ní Nàìjíríà a lè ní 90% if not 99 ìyẹn ti pọ̀ jù. Lára nǹkan tí àwọn èèyàn tí wọ́n bá wà ní abroad ń sìn ẹ̀rù á máa bà wọ́n láti lọ sí Nàìjíríà, ẹ̀rù á máa bà wọ́n. Ẹ wo arábìnrin yìí ń sìn nígbà tó ń lọ Nàìjíríà kò mọ̀ pé kò ní padà wá mọ́ sí UK. Anyway, ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù tí ó wọlé. Hello. Hello, Pastor and Ponder. Hello, sir. Hello, sir. Ẹ pẹ̀lẹ́, sir. Ẹ káàsán, sir. À ń gbọ́ yín, sir. Mo listen sí broadcast yín sí mi mọ̀ bóyá wà live. Mo wà live, sir. Yeah, it's quite unfortunate and very sad. Irú nǹkan tó ṣẹlẹ̀ ní sí woman yẹn. But mo kàn fẹ́ give am. Hello, ṣé ń gbọ́ mi? Mo wà ń bì, sir. Mo ń gbọ́ yín, sir. Yeah. Mo fẹ́ torí mi ò mọ nǹkan tó ṣe fóònù yẹn tí o jáde síta fẹ́ mi. Hello, sir. Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín, sir. I said money is very sad, this latest incident lórí nǹkan tó ń ṣẹlẹ̀, and unfortunately our government will take it very very serious. Ìfẹ́ ti àwọn these little things tó ń ṣẹlẹ̀, it's not a little things again, it's a major thing. Insecurity is a major thing in Nigeria. Bẹ́ẹ̀ni. And our government will take care sí wọn ò mọ̀ affect here. Number one, pẹ̀lú ètò ọrọ̀ aṣẹ́lẹ̀ ń sìn báyìí tó tí 100 people èèyàn bá máa wá láti lóyìnbó lọ Nàìjíríà tí ẹ̀kọ́ lọ Nàìjíríà one did not go. Ẹlòmíì tó bá ń ṣe project lọ́wọ́ sí lórí èyí tó ṣẹlẹ̀ àkọ́kọ́ pause now. Actually tó ẹgbẹ́ ṣe ni wọ́n bá handle ẹ̀ ní Nàìjíríà àkọ́kọ́ pause ẹ̀. Ṣé àpá àwọn tó ń ṣiṣẹ́ ní irú ibi tó ti ń ṣe yẹn ó máa kọ́kọ́ affect gbogbo ẹ̀mẹyẹ àwọn tó ń ṣiṣẹ́ bẹ̀ ẹ̀mẹyẹ àwọn tó ń fún lóúnjẹ ń bẹ̀. Now ibi tọ́rọ̀ Nàìjíríà dẹ̀ burú sí ni pé crime is just wọ́n wà on the increase every day ni. It's not abated and nobody is doing anything about it. Now, ṣẹ́tìrì ibi tó sọ pé wọ́n ti pa woman yẹn tó yẹ pé kúrú màrájì èrè yẹn ni. The question we ask ourselves is ṣé ọ̀sán ni, ṣé àárọ̀ ni, ṣé alẹ́ ni? Though that place is a volatile, terrible place for ages, not now. Ó ti pẹ́ tí àárín yẹn. Ṣùgbọ́n táàmù tó wá jẹ́ ni òye mi tí ó fi lè débẹ̀ yẹn. Now, another thing tí mo ṣe wẹ́ máa lọ Nàìjíríà dáadáa. Ṣùgbọ́n máa ń sọ fún yín kò sí dírẹ́bà tó máa ń wà ní mọ́tò pẹ̀lú mi. Èmi fún mi mo máa ń wa mọ́tò mi. Mi ò dẹ̀ jẹ́ kọ́ ọ̀rẹ́ kankan tẹ̀lé mi. That's a personal decision anyway. Mi ò lọ́ọ̀rẹ́ tó ń tẹ̀lé mi, kò sẹ́ni tó mọ bí tí máa sùn, kò sẹ́ni tó mọ bí tí máa jí tí máa lọ Nàìjíríà. Mi ò sọ pé ìyẹn ló jẹ́ kí n save o. Bẹ́ẹ̀ni. Òtí mi kàn ń sọ pé. Ara personal security náà nìyẹn. Yes, àwọn precautionary measure kan wà tó yẹ ká máa take ẹ̀ṣẹ̀lẹ̀ wa ká bá wá láti ìlú òyìnbó. These people in Nigeria, I'm telling you, even including your siblings, you cannot trust any one of them. Ẹni tó bá rẹ̀ ti ń ṣe project tó lọ gbé fún yàn, ọ̀rẹ́ ló gbé fún ni o, àbúrò ló gbé fún ni o, family ni o, yóò kan tí yàn bá gbé fún bàbá àti ìyá ẹ̀ gan. You have to be conscious if you go to Nigeria. These people can kill. Àwọn tó lè ta orí èèyàn. Ẹ̀yin rò pé bàbá èèyàn lè pààyàn àbí ìyá èèyàn lè pààyàn? Ẹ tí gbọ́ rí Pọ́sà ń bọ̀dà. Mo ò gbọ́ rí náà ló jẹ́ ń bèrè gbà. Ẹ tí ẹni tó kówó fún bàbá ẹ̀ pé kó fi kọ́lé tí bàbá ẹ̀ ò kọ́lé tó dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. Mo rí kan lórí Facebook wọ́n ń pe bọ́ọ̀ yẹn ní Sọjí ó kówó fún bàbá ẹ̀ bàbá ò wá kọ́lé ó ní pé bàbá òun bá òun ralẹ̀ bàbá yẹn wá náwó yẹn jẹ Sọjí lórúkọ bọ̀bọ́ yẹn. ọmọ àna jẹ ni ọkọ lọ fi fẹ́ yàwó. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ kówó fáwọn àbúrò yìí gan àwọn tó jẹ́ àbúrò àwọn tó jẹ́ you cannot trust any one of them. àwọn ọ̀rẹ́ ló worst jù. tó bá dẹ̀ ti jẹ́ stranger náà tún le kò sí gbogbo àwọn tó ń pera wọn ní tó ń báyàn kọ́lé tó ń báyàn ralẹ̀ wọn yẹn. You cannot trust any one of them. They will waste your money. Mo èmi kọ́lé kan sí Nàìjíríà àti iṣẹ́ tí lókùn tí mo fi kọ́lé ẹyọ kan yẹn. Ó tó kọ́lé 3. Mo dẹ̀ mọ̀. Bọ̀ ẹ̀kọ́ fún taste yín ni. Wọ́n dẹ̀ jẹ́ mi wọ́n á tún jẹ owó yẹn wọ́n á tún fi ṣe é lójú. Láwọn èèyàn yẹn ni o, àwọn family èèyàn, àwọn brother èèyàn, àwọn ọ̀rẹ́ èèyàn, they will do that. Mo dẹ̀ rí pé àwọn ilé pààyàn.
Because the moment you ask them for accountability, that is when you are going to have problem. If you give them 1,000 naira, about like you want now, you go compare last one you know they might be one very long when you to shit. So people are wickedly wicked in that country. I can't trust the driver that driver. I can't even trust the police, the security details. Don't know. If ṣé mo rò pé arábìnrin náà lo security o according to report tí a gbọ́. Kò lo security kò sí bẹ́ẹ̀ yẹn ṣe irú ẹ̀ báyìí tí bá lọ Nigeria. The last one I went to Nigeria, I spent about 6 weeks. I paid 150,000 naira for police to secure my house, and they wọ́n fẹ́ máa tẹ̀lé mi ò jẹ́ kán tẹ̀lé mi o. Okay. Èmi ò jẹ́ kán tẹ̀lé mi nìkan máa ń wà ní mọ́tò. Wọ́n fẹ́ máa tẹ̀lé mi kiri mi ò bò tí inú ilé mi torí pé inú ilé ṣàn pé inú ilé èèyàn ò lè gbélé kú bẹ́ẹ̀. Àwọn tó bá dẹ̀ mọ̀ pé èèyàn ti wà ládùúgbò. Okay, for that 6 weeks 180 lẹ fún wọn. 150,000. 150, that's not bad. 150,000 àwọn méjì wọ́n dẹ̀ ń gbé gan àwọn méjèèjì àwọn máa wà 24/7 but irọ́ náà ni gbogbo ẹ̀ kí ọmọ oríṣiríṣi gbogbo pé irọ́ ni gbogbo ẹ̀ wọ́n ń sùn lóru o they will sleep as soon as I go to bed they go to bed, so who is securing who. The only thing téèyàn kàn fi wọ́n síbẹ̀ ni pé in case abalẹ̀ tó bá ń plan ẹni tó bá rí ọlọ́pàá tó gbébọn dání àbí tó rí sí tó gbébọn dání I walk by I mọ̀ pé ibẹ̀ yẹn ò ṣe ibi téèyàn kàn lè kúkiri wá then I have big dogs in the house. Ṣé pé ìyẹn is by the way, but what about téèyàn bá rìn lójú títì nǹkan? Ẹ wo ojú títì wọ́n ti ṣọ́ ẹnìyẹn níṣẹ́ tí wọ́n ò lè ṣe èèyàn ò ṣe ọlọ́run má jẹ́ kí èèyàn ṣe àwọn incidents àwọn isolated incidents kan máa ń wà tó yẹ pé èèyàn máa ń ọlọ́run má jẹ́ kí èèyàn ṣìrìn tó yẹ pé èèyàn lè lọ bọ́ sọ́wọ́ àwọn bandits ní time tó jẹ́ pé wọ́n operate. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n most of DCU wọ́n trail ẹ̀ ní wọ́n ti trail ẹ̀ over wọ́n ti study ẹ̀ driver máa fún ọ information ọ̀rẹ́ kan tán close máa fún ọ somebody very close to that woman is giving out information on how he's moving, what he's doing now, where he's going now, ibo náà dé báyìí. Àwọn tábàdẹ̀ wá láti lóyìnbó yẹn lẹ́sìn ní kẹjẹ́ ká máa trust àwọn tó wà Nàìjíríà yẹn láti máa wà kiri tó bá lè wá mọ́tò ìwọ kan tó bá jóbìnrin tó bá lè wá mọ́tò fún ara ẹ̀ with the craziness tó wà Nàìjíríà gbé mọ́tò ẹ̀ kó wá mọ́tò ẹ̀ don't tell anybody where you are going and where you are going to sleep, where you will know, all those things who are very very important. Then tó bá ti ń ṣe business pẹ̀lú anybody ní Nàìjíríà gbà pé life is 50-50. I'm telling you this and let everybody take it as serious as they can. If you are doing any business with anybody in Nigeria, know that your life is not safe. Thank you and God bless you. Ẹ ṣé gan sir. Madam kan pè ń sìn ẹ jẹ́ ń pè wọ́n padà. Ó dàbí àwọn náà fẹ́ fún wa ní ọ̀rọ̀ díẹ̀ nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀. Hello. Hello PMP, ẹ káalẹ́ o. Hello ma, ẹ káalẹ́ ma. Hello, ẹ káalẹ́ sir, ẹ kú ètò sir. Yes ma, à ń gbọ́ yín ma. Hello PMP. Mo wà ń bí pẹ̀lú yín ma. Mo kàn fẹ́ dá sí ọ̀rọ̀ tí ó wà tẹ́ ń sọ lọ́wọ́ because mo wà lórí program dẹ̀ ń gbọ́ ètò tẹ́ ń ṣe. It's so sad fún woman yẹn kọ́lọ́n kó pàṣìṣe rẹ̀. Àmín. Ó dẹ̀ dá àwọn ọmọ tó fi sílẹ̀ sí. Ẹ rí nǹkan tẹ́mi kọ́ rò ní pa àwa tá máa ń lọ sí Nàìjíríà tàbá ní àṣẹ everything. Kò ń ṣe mistake bó lọ sí Nàìjíríà, kò dẹ̀ ń ṣe mistake pé ó gba driver. Ṣẹ́rẹ́ mi náà yẹn ṣe dé Nàìjíríà bí i 3-4 days ago. Wọ́n nǹkan tí máa ń mú ní èmi ò kí ń jẹ́ kó wà mí. Èmi máa ń wara mi. Kódà mi bá dẹ̀ fẹ́ wara mi náà. People show off too much. The way bí èèyàn bó ṣe múra ní London ló fẹ́ múra ní Nàìjíríà. I do the same, but when you pé kí n show off tí bá wà in public way. Like àwọ̀ wa gan tẹ́ bá wo àwọ̀ wa láàrin wọn ó yàtọ̀. Ìmúra wa láàrin wọn ó yàtọ̀, but tẹ́lómi máa wà sọ́wọ́ wà sọ́rùn. Ìgbà tẹ́lómi ò ní lọ́wọ́ ló máa sọ pé òun ní. Even tó bá wà among àwọn èèyàn bíi àwọn ẹgbẹ́ nǹkan tí ò lè ṣe lọ́dún mẹ́wàá ló máa lóun ṣe.
gbogbo èèyàn gan níbi tó jókòó sí wọn ò ní mọ who is who tó jókòó, wọn ò ní mẹ́ni tó fẹ́ dénú, ò ní mẹ́ni tí ò fẹ́ dénú, ò ní mẹ́nu tí ní ń bí, wàá kọ̀ déédéé máa fẹnu. Mi sọ pé nìyẹn ṣe bẹ́ẹ̀ o, gbogbo nǹkan tó yẹ kíyàn máa pàkíyèsí ara ẹni. Nàìjíríà tí mo lọ, if tẹ bá rí mi ní mọ́tò Nàìjíríà, bọ̀ tẹ bá rí mọ́tò tí mo gbé, ẹ ti ẹ̀rọ mi sí ni. Because also to the extent pé tíyàn bá wà ní go slow, wípé tí traffic bá mú, wípé lè fọ́ glass, kó request fún báàgì, wípé máa request pé kó wind up, pé tó bá wind up, pé wọ́n fọ́ glass yẹn, wọ́n lè ṣe anything. Ó ní so instead of tó máa fi jẹ́ kó fọ́ glass mi lára, wà á end up láti wọ wind up, wà á gbé báàgì lé wọn lọ́wọ́. Ìlú tó jẹ́ pé ẹ̀hànà ti pọ̀ bẹ́ẹ̀ yẹn, tó yẹ pé ìjọba ti sọ àwọn èèyàn dẹ̀ hànà. Because nígbà tí àwa ń gbé Nàìjíríà, gbogbo nǹkan bẹ́ẹ̀ ni òsì yàn tẹ̀ máa ń níbẹ̀rù èèyàn. Òru ló máa ń dalẹ̀, òru ló máa ń yí lọ́lẹ̀ sọ pé wá rọ̀bẹ̀, òru ló máa lọ gbà nǹkan lọ́wọ́ ẹ̀. Even in Ireland, because Ireland ni mo base, Ireland ni mo gbogbo ni mi ò ju Ireland àti Lekki Expressway lọ. But Ireland gan àti rìn bẹ́ẹ̀ gan wá wò pé irú àwọn ọmọ wo lélẹ̀, irú èwo lélẹ̀. So kò ìlọ́ra àti máa múra bí irú wọn, pé dandan kó wọ́ṣọ̀ dọ̀tí kó dẹ́ dandan kó, but tó bá múra ìdíẹ̀ ó lẹ́gùn ọ̀dẹ̀ fúra sí wọn ọ̀dẹ̀ lè mọ̀ pé nǹkan báyìí ló ṣe, tí ò dẹ̀ gbé mọ́tò tó pariwo jù. Gbogbo target wọn nírú dírẹ́fà yẹn gan, ó lè mọ́wọ́ dẹ̀ lè máa mọ́wọ́, Ọlọ́run ló mẹ́ni tó mọ́wọ́ níbẹ̀, bóyá òótọ́ ló sọ, bóyá arọ́ ló àárín òun àtọ́lọ́run ẹni. But àwọn tẹ́bá tí ẹ rí the way bí àwọn ọmọ London ṣe túká sí Nàìjíríà, no, maybe because of wọn jẹ́ kọ́ ṣe party in London, I don't know. It's too much. Àwa gan láti sásàlà fẹ́mi wa, anything from Lagos, tó bá ti Lagos lọ, tó ti ń bọ́ sí Ìbàdàn, Smith ẹ̀ lérò pé mo tẹ̀bẹ̀. Anybody tó bá ń sọ pé kí n wá sí Ìbàdàn ó tán rẹ̀. Anything tó bá ti kú l'Ékòó, I don't go outside. Because gbogbo nǹkan náà la ń fetí gbọ́ ká tó lọ, àwọn Fúlàní dis, àwọn èèyàn dat, àwọn kìíní gbogbo ẹ̀ la ń fetí gbọ́ pé gbọ́dọ̀ bẹ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ṣe. Lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀nà ṣe pàtítọ́ ní Victoria Island, ó lọ Ìbàdàn Expressway lọ attack. Wọ́n ti attack ọkọ̀ tèmi náà rí ní Express. Ní Ìbàdàn Express ní around 2017. Àtìgbà ní ọ̀nà ọ̀bẹ̀ yẹn tiẹ̀ ti scared èmi ní ti ń lọ. Lọ́sàn-án gan ni ní 1 a.m. ní 1 p.m. lọ́sàn-án lọ́ fèsì ẹ̀ lórí Expressway yẹn, oncoming traffic fèsì àwọn ọkọ̀ mi, ó dẹ̀ stop bẹ̀. Ó stop wọn pé kó dúró pẹ̀lú bọn. Àwọn yẹn fẹ́ dúró, but luckily for them, wọ́n bóyá ẹni tó wa ọkọ̀ mi yẹn ó smart. Ó ṣe ní kóhun dúró tí yẹn yes yẹn kó fi sí drive straight in, drive tó fi sí ẹni tó wà lẹ́yìn wọn. Mọ́tò kan tó try láti follow wọn dà pé kan náà àwọn olóyè Ìbàdàn ni, wọ́n fún drive ẹ̀ níbọn níbi ẹ̀yìn ọrùn báyìí ni. So nígbà tó sún síwájú tẹ̀ kan náà àwọn ọ̀rẹ́ ọkọ mi ló gba mọ́tò yẹn ló wà dé Ìbàdàn. So I can easily say that Ìbàdàn Expressway ó wà very safe. Which everybody mọ̀ ẹ́ pọ́n rọ̀bù ń bẹ̀. Ẹ̀bọ̀ ńgbà tí ìjọba mọ̀ pé wọ́n ń rọ̀bù ń bẹ̀ yẹn, at least ó yẹ kó focus lórí area yẹn ni. Ẹ̀bọ̀ tí ìjọba ò gbà bẹ́ẹ̀, àwọn là ń gbà bẹ́ẹ̀. Òun lọ ní ìmọ̀, òun lọ́lọ́mọ Buhari ṣe ìyàwó lọ ní almost 200 and something jet private jet bẹ́ẹ̀ ni. Ló land. So ṣọ́gbà Ìbàdàn Expressway ni. Everybody máa gba Ìbàdàn ẹ̀kú mi lọ kọ́ send video kan sí mi. Buhari ló fẹ́ kọjá, one road was closed down and àwọn èèyàn the other road tẹ̀rẹ̀ traffic ló ń ló wà níbẹ̀ tó ń súnkẹrẹ fàkẹrẹ tí road kankan tí wọ́n tó dẹ̀ gbabẹ̀ tí ó rí bẹ́ẹ̀ nílùú yìí. Ìjọ́ wo ni Queen Elizabeth fẹ́ kọjá tó close road down? Tó bá tẹ̀ wá wọ̀ around kó fẹ́ gba àdúgbò, ara àfijọ́ ni ẹ̀sálẹ̀ ni kò ní jẹ́ ní time tó jẹ́ bọ́ọ̀fẹ́ tó jẹ́ working hours. Bẹ́ẹ̀ni. So ìgbà táwọn tó dẹ̀ jó lórí wa tí wọ́n ní ìkọ̀kọ̀ pẹ̀lú wa, káwa náà ní ìkọ̀kọ̀ pẹ̀lú ara wa. Bẹ́ẹ̀ni. Kò sí wàhálà. So Ọlọ́run á fọ̀run kẹ́ o, Ọlọ́run á pàṣìṣe rẹ̀, but káwa náà máa ṣọ́ra díẹ̀díẹ̀, ká máa ṣọ́ra
mi mọ̀ pé everybody work hard ó work hard láti sọ pé this is me but ká ìtọ́jú ẹ̀dẹ̀ ìlú wa ò fara gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ó tẹ̀mí ní kẹ́mi dá sí ni ẹ̀ kọ́ lọ́n kó pàṣẹ woman rẹ̀ o. ẹ ṣe gan ma. okay sir. all right ma. hello. hello PMP mama bínú I was on the phone with àbúrò mi ọ̀rọ̀ yẹn náà là ń sọ. ẹ kúrò lẹ́ mà. mo wá rí mi kọ yín ẹ kúrò lẹ́. ẹ kúrò lẹ́. mo ní ẹ bá mi sọ̀rọ̀ ní ẹ̀ǹkan nípa arábìnrin tí ẹ̀ ń pè ní tá à ń pè ní Bọ́lá tí wọ́n dolóògbé yìí kí lẹ́yìn lè sọ ń pa wọn mà. nǹkan tẹ́mi lè sọ nípa ẹ̀ ni pé bandit kan ló pa kì í dẹ̀ ṣe unknown gunmen àwọn tó mọ̀ náà ni the pieces are coming together and very soon investigation will follow. Okay, òun nìkan kọ́ ló wà nínú mọ́tò. àwọn mélòó ló wà nínú mọ́tò mà. òun ọmọ ẹ̀ mẹ́ta àti driver and ó dẹ̀ ti lọ ọ̀nà èkó yẹn back and forth. kò dẹ̀ sí nǹkan kan tó ṣe ọmọ mẹ́ta. No, nothing happened to the children, nothing happened to the driver. According to Koti driver, so Temi Obai, driver ní òun náà gbé ìbọn tó lórí, òun yẹ ìbọn wá lọ bá Bọ́lá. It doesn't work that way. Okay, ẹ mélòó ni wọ́n ṣòtì Madam Bọ́lá yìí? Ẹni tó wà ní hospital, Molly hospital kan ti ṣe surgery because she didn't die on the spot. Ẹ̀mí ní bébí tí incident yẹn ṣẹlẹ̀ kan náà gbé lọ síbẹ̀ second day náà gbé lọ sí Molly hospital. Ibo ẹ má bínú mà ibo ni wọ́n wà kó tó gbé wọn lọ sí hospital tẹ́ ń sọ yẹn mà second day ibo ni wọ́n. She was on her way. Mo ní fẹ́ give too much information because investigation is going on. Okay. Okay. If that thing, I might tell you that, but I don't want to give out too much investigation. Okay. So, I put it, but it's Guru Maharaji, but it wasn't Guru Maharaji. Okay. Okay? Okay. And the bandits operate in na1ja, wọ́n kó everybody lọ sínú igbó. Wọ́n á béèrè fún ransom, wọ́n tún máa pààyàn. They will not shoot the lady twice, lórí. Okay, ìyẹn ní ibi tèmi ti nígbà téèyàn ní òun yẹ nígbà tí òun yẹ ìbọn so ó mìn pé iṣẹ́ méjì yẹn náà ló yẹ ìbọn yẹn ni tó fi lọ bá woman yẹn lẹ́ẹ̀mejì. God bless you. That's my own question. Wọ́n ti tún pé táwọn bá sọ pé bandit everybody will believe gbogbo wa kọ́ la stupid. Gbogbo wa kọ́ la stupid kò bá yín fa wàhálà ìwọ ọkùnrin wà ń bẹ̀ wọ́n shoot ìwọ ọkùnrin o ò rí hospital kankan Babcock hospital signboard there tóbi gàdàgbà báyìí there are so many hospitals tó lè gbé lọ o wá ṣẹ̀ṣẹ̀ wá padà sí Ìbàdàn okay and the second day wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé lọ sí Molly hospital níbi kan ti ṣe surgery. Okay. They did the surgery. Ó gba pints of blood because ẹni tí mi mọ̀ ń ṣiṣẹ́ ẹni yẹn náà dẹ̀ wà níbi bẹ́rí àmàmẹ́ ní July kan ṣe. So like I said ikú ẹ̀ dùnyàn but God works in a mysterious way so Ọlọ́run ò fẹ́ kí ikú ẹ̀ lọ lásán. Kan parọ́ mọ́ bandit òun ni gbogbo ẹ̀ ṣe coincide bó ṣe ṣẹlẹ̀ yẹn. Ẹ bọ́ Esma bíi táìmù wo ni kíní ìṣẹ̀lẹ̀ bíi táìmù wo roughly. Around 4 p.m. 4 p.m. nírọ̀lẹ́ ló ṣẹlẹ̀. Around 4 p.m. Lẹ́ni ẹ̀ wá nóun drive padà síbàdàn ṣé wọ́n wá gbé wọn lọ sílé ni. Ibi tó gbé lọ kò yé gbogbo nǹkan tí mo ní àwa ṣe through investigation. Oh, The okay. family might not want to go through that but òun làwa ṣe ní it has to be investigated. Onítọ́pọ̀ o ò pé anybody. There are so many private hospitals on the road. Okay? Jerry, CMP, the pieces are coming. Let me say the puzzles are coming up together. Okay, you can continue your list already. Okay, man. You can continue your list already. But ikú ọmọ yẹn kò ní jẹ́ lásán. I met her shortly and she was a people person.
I spoke to her. We did video call. Just on the Facebook. So it's not bandit. It's not unknown gunmen. Because ìgbà tí àwọn tó lọ Naija, a lot of people ló lọ fún òkú yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ti dé. Few days tó máa tán pa only first the sister dey to America. The same route yẹn náà náà gbà. Okay, for me, wàá rò pé driver tó gbé òun ló gbé sister. That same route, only so many people gbà lọ sí Èkó lọ sí airport. Ìgbà tẹ́nìkan dé tó súnmọ́ mi, ìyẹn sọ pé òun gba ọ̀nà Lagos Expressway kọjá pé níbo ni banditry ti ń ṣẹlẹ̀ níbẹ̀ pé òun wò ó because ibẹ̀ yẹn ò dá àwọn ọlọ́pàá wà ń bẹ̀. So the driver need to be arrested and tortured. Bọ̀ àwọn ọmọ tó wà nínú mọ́tò mà, àwọn ọmọ arábìnrin tó wà nínú mọ́tò wọ́n tó ọmọ ọdún mélòó mà? I think the first one should be close to 17. Okay, so ìyẹn á mọ ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. This is like I said, I don't want to give out too much investigation because only the driver move on. So let me just put it that way. All right. Only the driver move family member lo put it so let's just put it that way. Okay, ma. All right. Ẹ ṣeun gan ma fún little information tẹ́ fún wa. Yeah, this is the best way the bloggers should go about it because if they come and put country down anyhow, pé the bandit there. Gbogbo nǹkan tó bá ń sọ kọ́ ni òótọ́. Gbogbo nǹkan tó bá ń sọ kọ́ ni òótọ́ because wọ́n fi sí àti ọ̀pọ̀lọpọ̀ nínú èmi dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tó ń lọlé tó ń sọ pé bọ́ ṣe ń portray ibẹ̀ yẹ kọ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Ọlọ́run má jẹ́ kéèyàn rí nǹkan tó ti pọ̀nà kọ́lọ́n dẹ̀ máa ṣọ́yàn kọ́lọ́n gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni táàmọ̀. Bẹ́ẹ̀ ni. That's it. Because ẹni tó àwọn tó ń súnmọ́ yàn gbà mí gangan àwọn gan ni ọ̀tá èèyàn. Bẹ́ẹ̀ ni. Bí kúlé ò pa ni ni. Tójú ò lè pa ni. Bẹ́ẹ̀ ni. So ẹ máa gbélé gbọ́. Ẹ máa gbélé bọ́ at least wọ́n ti ṣiṣẹ́ tiwọn. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti yanjú ẹ̀. Ọlọ́run náà tú àṣírí wọn. Ẹ ṣe gan ma. Ẹ ṣe Olúwa ma. ló ṣe. All right. Àmì rí lábúrú mọ́ ló pẹ́ lẹ́sìn. Olúwa pẹ́ everybody nínú. Àmì ma. Ẹ ṣe gan ma. Olúwa ló ṣe. Yes ma. Ó dà ma. Wọ́n ní wọn ò fẹ́ give too much information lórí ọ̀rọ̀ arábìnrin because wọ́n ní ọmọ arábìnrin mẹ́ta ló wà nínú mọ́tò. Hello caller. Boss and Bonda. Hello sir. Ẹ jọ ṣé ẹ wà lórí láìfù ni. Bẹ́ẹ̀ ni sir. Ṣé gbogbo àwọn mo wà hàn báyìí? Bẹ́ẹ̀ ni sir. Ṣé rí mo wà ní pátí obìnrin yẹn. Ṣòye yín ṣe ń gbọ́ mi. À ń gbọ́ yín sir. Ṣé rí gbogbo àwọn nǹkan táwọn èèyàn sọ Ọlọ́run nìkan bọ̀ ẹni tó bá pa obìnrin yẹn onítọ̀hún lágbára Ọlọ́run lẹ́lẹ́dá àwọn ọmọ yẹn kó tó pọ́dún kó onítọ̀hún máa kú gbogbo àwọn èèyàn tó bá mọ̀ ń pa ẹ̀. Ṣé rí ọmọbìnrin yẹn kò ṣe onítọ̀gbọ̀n ẹ̀dá kankan. Èmi ṣì wà Nàìjíríà báyìí. Ṣé ẹ̀yin ti mọ̀ wọ́n láti ìlú òyìnbó àbí? Mo mọ àjọ wá sí Nàìjíríà ni. Èmi ni mo bá kó gbogbo ẹrù èmi ni mo bá kákò gbogbo ẹrù tó lò fọkù yẹn wá sí Nàìjíríà. Kò ṣe alágídí ọ̀kan rárá mi rí kó báyọ̀ jàre. Tẹ bá ṣẹ̀ báyìí á sọ ẹ má bínú ẹ ṣáà má bínú ló máa sọ ẹ ṣáà má bínú ni kò báyọ̀ ní ágímẹ́ǹtì rí. But kò tó pa mọ́ ojú Ọlọ́run ló tó kò ń ṣe bandit ló pa bandit kan ló pa. Ìgbà wo lẹ́yìn gbọ́ pé arábìnrin yìí kú sà? Ìgbà wo lẹ gbọ́? Ṣé bó ń bọ̀ wá ṣe kó ń bọ̀ wá ṣe COVID test ló ń bọ̀ wá ṣe ṣé gbogbo ìtàn sọ pé vi ló kú yẹn vi kọ́ ló ti ṣòkú Ìbàdàn ló ti ṣòkú. Wọ́n ní wọ́n kọ́ attend sáwọn gẹ̀ẹ́sì kan ní vi. Gbogbo ọ̀tọ̀ lẹ́yìn tó ṣe pátí Ìbàdàn àwọn èèyàn kan ń sọ. Okay. Gbogbo àwọn èèyàn kan ń sọ
Ìbàdàn láti ṣe pàtí ẹ̀. Okay. That was on the 23rd àbí 22nd kan ni. Èmi ni mo wá kó gbogbo ẹrù tó lò ní pàtí yẹn ni mo bá kágbó ẹ̀ wá. Iṣẹ́ tí mo ń ṣe nìyẹn. Àdúgbò wo ni ẹsà? Àdúgbò wo ni wọ́n ń gbé nílùú òyìnbó ní UK? Surrey-Keys ló ń gbé náà. Surrey-Keys, London. Ọmọ mẹ́ta ló dẹ̀ wà nú mọ́tò, ọmọ tó wà nú mọ́tò pẹ̀lú ọmọ 5 ni, ọmọ àǹtí ẹ̀ 2, ọmọ tí ẹ̀ 3. Ọmọ tí wọ́n 3 yẹn náà wọ́n jọ lọ láti bí ni. Wọ́n jọ lọ láti London ni. Èmi sì wà Nàìjíríà báyìí. Wọ́n bọ̀ wá ṣe COVID test ni lẹ́kọ̀ọ́ kó máa bọ̀ wá níjọ́ Friday ní tíkẹ́ẹ̀tì ẹ̀gọ́gọ́ tó yẹ kó padà. Wow. But èyí tó bá ṣe kóun náà máa kú mọ́. Kí ẹ tó ṣe kó máa kú mọ́. Kẹ̀lẹ́ tó pa ọmọbìnrin yẹn kì í ṣe irú ẹ̀ rárá. Adley ló máa fi sọ̀rọ̀ ẹnu ẹ̀ báyìí. Adley lọmọbìnrin yẹn máa fi sọ̀rọ̀ ẹnu ẹ̀. Èèyàn ló jẹ́ kí n mọ̀ bọ̀ lájọ́ tí mo ti mọ̀ báyìí ní single go-com argument kan pẹ̀lú ẹ̀rí. Argument àjọ wa ń pàtí ni àjọ ṣe pàtí ni èmi lọ látẹ̀kọ̀ bí mo lọ bá wọn pàtí ni mo dẹ̀ wá ń bẹ̀ ìjọ kejì ni mo padà sẹ́kọ̀ọ́. But circumstances tó sọ̀rọ̀ àǹdí ikú ẹ̀yẹn ẹni tó pa kó náà máa kú wọn. Orí àlàwà mi ìfẹ́ sọ̀rọ̀ jù. Nísìnyí wọ́n sì òkú ọmọbìnrin yẹn lẹ́nu. Àwọn ẹbí ò jẹ́ kí àwọn ọmọ ẹ lọ síbi tó ṣe bẹ́ríà ẹ̀ ṣe gbọ́rú ẹ̀ rí. Àwọn ẹbí ò jẹ́ káwọn ọmọ ẹ lọ síbẹ̀. Wọn ò gbà kí wọn ọmọ ẹ lọ síbi bẹ́ríà àwọn ọmọ yìí ò lọ síbi bẹ́ríà ẹ̀. Kí ni ìdí kí ni nǹkan tí wọ́n sọ fún àwọn ọmọ sẹ́? Wọ́n ní torí pé wọ́n kéré. Ọmọ 17 kéré láti wà ní. No rárá. Call you later they will be asking for my number. Ó yé mi. Kò sẹ́ni tó máa. Kò sí nǹkan tó lè ṣe fún mi. No, kò sí. Wọ́n ní wọn gbọ́dọ̀ lọ síbi bẹ́ríà màmá wọn. Ọmọ 17 àbí ọmọ 16. Gẹ́gẹ́ bóbìnrin yẹn ṣe sọ obìnrin tó sọ̀rọ̀ tó ń sin yẹn tó lóun ò fẹ́ sọ gbọ́dọ̀ tó tọ́ ni bọ̀yìn tó pákó náà máa kú mọ́. Ibo ló ti ṣe bẹ́ríà woman náà ṣé Èkó ni àbí. Ìbàdàn lọ sísì. Ẹ̀bọ̀ wáìn tí ń ṣe Muslim. Àwọn ìsìnkú tó bá lè jẹ́ kí màmá wọn máa bọ̀ níbà ní London wọ́n yarí wọn gbọ́dọ̀ sa ọmọ ẹlẹ́nu. Ẹni sọ̀rọ̀ sà ṣé Muslim ni arábìnrin ni. Ẹni ọmọ oríṣi tó ṣe ṣe quick o. Because nígbà tá a wò ó pé wọ́n ní wọ́n kú ní Thursday èní ni Monday tí wọ́n ti sáré sin arábìnrin. Wọ́n ti sílé. Ṣé wọ́n ṣe gbogbo postmortem gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe. Ta ló mọ̀ àmọ́ èmi ṣe sọ fún wọn ṣe pé kán sọ fún àwọn ẹbí pé káwọn ọmọ ẹ lè gba police report àti death certificate wọn kan tó máa bọ̀ wá sí London. Sí London. Ẹni tó pa kóhun náà máa kú mọ́ kọ̀sàkà mí ìtẹ̀lé náà ilé ayé ìlẹ̀ṣà kí ló ṣe kì í ṣe mo lè fi ánìtì búrẹ́ ọmọbìnrin yóò mí rí kó lájúmẹ̀ pẹ̀lú èèyàn rí. Kó lájúmẹ̀ pẹ̀lú èèyàn rí mí rí. Ó dẹ̀ ṣe pàṣẹ èèyàn wá sílé wá fún màmá ẹni bíi ti bẹ̀rẹ̀ tí ò bá tún wá wọn á lóru wọn tó bá fowó ránṣẹ́ á ní kò tẹ́ kí a màmá ẹ̀. Bọ̀ ẹ̀ tó pa kóhun náà máa kú mọ́. Ó lágbára. Ẹ̀ tó pa. Gbogbo nǹkan táwọn èèyàn sọ yẹn pé bóyá èèyàn show off she's not the type. She's not the type. Wọ́n sọ pé jẹ́mọ̀ àwọn kan ń fọ́wọn èèyàn ń caution. Ṣé rí nǹkan tó ṣe ní pé kò ló mọ́tò tiẹ̀ ó háyà mọ́tò ni. Okay. Ọmọ bọ́ọ̀sì inú ọmọ bọ́ọ̀sì ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó háyà mọ́tò ni nítorí pé òun àtọmọ 5 àtẹrù tó pọ̀ ló ń bọ̀ àsìkò. Tó dà kò lè lo mọ́tò tiẹ̀ kì í ṣe pé kò ní mọ́tò náà ó ní mọ́tò tó ń lò. Ọ̀kẹ́ tó pa kó má kú mọ́. Gẹ́tẹ̀ ṣe rí. Bọ́ọ̀sì tó ń pè ní ọmọ yẹn ló gbà. Gẹ́gẹ́ bí ẹ ṣe ròyìn arábìnrin yìí sìn kódà àwọn gan lè sọ fún àwọn ẹbí pé ọ̀la ni mò ń lọ ṣẹ́mọ̀ pẹ́lú mi yìí sìn tó bá ń lọ lọ́la ó ti lọ láti jẹta. wọ́n mọ ọjọ́ tó máa kú o wọ́n mọ àárín wọn ló ti kú o àárín wọn ló ti kú o bọ̀tẹ́ tó pa ó yọ lọ́hùn ó yọ lọ́hùn. nísìnyí káwọn ẹ ṣàgẹ́rà kó Nàìjíríà ẹ sọ fún mi ṣerú àwọn ọmọ tá a bí sí lóyìnbó ṣé wọ́n lè wá Nàìjíríà yìí mọ́. wọn ò ní wá o ẹ̀rù á bà ẹ sọ fún mi wọ́n. ọmọ tó jókòó
sínú mọ́tò wọ́n pa màmá ẹ̀ ní ṣojú màmá ẹ̀ lẹ́gbẹ́ ẹ̀ pẹ̀lú bọ́n. àwọn ẹ fẹ́ wọ skul sí tọ́ba padà dé sí báwọn ẹ fẹ́ jókòó ní class. bẹ́ẹ̀ ni kí ni wọ́n fẹ́ sọ sí kí wọn ni tó wọ́n fẹ́ fẹ́ sọ wọlé tí. bẹ́ẹ̀ ni. anytime tí wọ́n bá rí ẹgbẹ́ wọn tí màmá ẹ̀ tẹ̀lé wá skul wọ́n máa sunkún ni. wọ́n á sunkún ni bẹ́ẹ̀ ni. Nigeria, we are so wicked. A wicked àwa náà lọ tara wa ẹ wo mo kàn ní kíkọ́ mi ní kí sọ nǹkan tí táwọn èèyàn mi sọ tí kò yé wọn kì í ṣe ọmọbìnrin tó ń ṣó ọ̀pọ̀ ìdẹ́ ń ṣe ọmọbìnrin tó ní gbéraga kì í ṣe ọmọ tí ọba wà tó bá jọkùnrin ọmọbìnrin tí wọn fi ń tọrọ ìyàwó ni bẹ́ẹ̀ni ṣe mọ̀ ọ́ sí o láti ọdún tí mo ti mọ̀ pẹ̀lú gbogbo wa tóbìnrin máa ń wù mo lè sọ pé yẹ tiẹ̀ yàtọ̀ ìdẹ́ ń ṣe gbogbo kọkùnrin but ẹni tó pa kó náà má kú mọ́ ẹ ṣe ẹni tó kọsà bá pa kó má kú mọ́ ṣe gbọ́ ó dàbọ̀. ó dàbọ̀ sà ẹ ṣe sà. anọ́dà èèyàn ni wọ́n sọ̀rọ̀ yìí òun ni pé tẹ́lòmíì bá ń lọ sí nàìjíríà ìjọ tó máa kúrò nàìjíríà kọ́ níjọ́ tẹ́lòmíì máa ń dà ẹlòmíì á ti fẹ́ kúrò nàìjíríà bí ọ̀la ló máa kúrò náà ló sọ fáwọn èèyàn pé òun máa kúrò nàìjíríà á ti kúrò nàìjíríà 2 days before. hello caller. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ mà. ẹkú ni wọ́n sún níbí báyìí àánú obìnrin yìí ṣe mí omi ò mọ̀ rí o àánú ẹ̀ ṣe mí gidi gan o àánú ẹ̀ ṣe mí ogbó ẹni tó pa obìnrin yẹn lágbára ọlọ́run wọn ní kádùn wọn ní kọ́ṣù o ẹ má bínú pé mò ń ṣe pé pap ẹrù nàìjíríà ń ba èmi o láti dé nàìjíríà yẹn ṣẹ́mi pé mo pè ẹ má bínú o mo fẹ́ yà sí nǹkan kan lórí ọ̀rọ̀ mi ni o mo fẹ́ pè yín sákèésí kan ẹ mọ̀ pé mo pè yín nígbà kan báyìí tí mo sọ fún yín lórí ọ̀rọ̀ ọjà mi kan ọwọ́ obìnrin kan tó jẹ́ ìyálàlejì mi lẹ́kọ̀ọ́ obìnrin ọ̀hún fìyà jẹ mí gidi gan ṣùgbọ́n kí n ṣe yẹn ni mo fẹ́ sọ bọ̀ pọ́ìntì wà nínú nǹkan tí mo fẹ́ sọ yìí nàìjíríà èmi ò lè dé nàìjíríà mọ́ o bí n bá tiẹ̀ máa dé nàìjíríà gan kódà mi ò lè fi nǹkan ránṣẹ́ sí wọn pé ó yá ẹ lọ bá mi gbà á àbí mo fẹ́ ra lé àbí mo fẹ́ ra lẹ̀ owó kékeré báyìí wọ́n fẹ́ máa wọn bíbú yìí lójú ó lè jẹ́ pé nítorí property àbí nǹkan kan náà ṣe pa obìnrin yìí sìn ṣé wá bí ti dírẹ́bà yẹn ó máa mọ̀ ń pa ẹ̀ confam ni ó mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ yẹn gbogbo géèmù tó ṣẹlẹ̀ yẹn ó mọ̀ ń pa ẹ̀ 100% ni kì í ṣe pé kínní so ká wá tún wá mú ẹni tí wọ́n sọ pé ó manage property kó wá tún wá mú yẹn náà kó ṣe investigation kó investigate yẹn náà àbí báwo ló ṣe sóyìnbó yẹn. so àwọn ẹbí ẹ̀ gógógógógó náà àwọn náà wà níbẹ̀ kó kó gbogbo wọn. ọlọ́run ẹlẹ́dàá máa jẹ́ káṣírí wọn tú o ó wá pa àwọn ọmọ yẹn lẹ́kún àwọn ọmọ ẹ̀yẹn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pa wọ́n lẹ́kún àwọn ọmọ yẹn mi rò bóyá wọ́n lè dé nàìjíríà mọ́ títí wọ́n fi bí gbogbo ọmọ wọn tán àtọmọmọmọ wọn ní àwọn ará nàìjíríà dúró gbogbo ọjà tí mo kó lọ ọjà bí ọjà 3 million ìyàwó lèdí yìí ó jókòó lé gbogbo ẹ̀ mọ́lẹ̀ kódà 11,500 ló sọ pé òun kọ́kọ́ bá mi pa nínú 11,500 ó tún jà mí lólè 1,500 naira ní ìsí ayé wọn tún bàjẹ́ dé 1,500 naira mi ò rí irú àwọn wèrè kò sí nǹkan tó lè báyọ̀ play kò sí game tó lè báyọ̀ play nítorí owó wọn lè pààyàn nítorí 500 naira àwọn ará nàìjíríà bẹ́ẹ̀ wò yẹn. ẹ ṣe gan ó jẹ́ lọ́rọ́ mọ́ o ó dà ẹ ṣe mà hello hello à ń gbọ́ yín sà. hello sir a fẹ́ dá sétò yẹn ni. à ń gbọ́ yín sà. ẹ jọ. ẹ bá wa tune down device yín sà. mo ń fọ́lò gbogbo nǹkan táwọn èèyàn ń sọ lórí prógrámù yìí inú mi dẹ̀ dùn gan but ṣe rí gbogbo ẹ̀ náà kọ́ ni nàìjíríà tí àwọn èèyàn wá ń pariwo nǹkan tí mi fẹ́ jẹ́ káwọn èèyàn understand ni ikú tó pa obìnrin yẹn ikú yẹn tẹ̀lé láti London ni
kí ló dé tẹ́ sọ bẹ́ẹ̀ sà. Tó bá jẹ́ Nàìjíríà ni tó bá dáhùn ọmọ oró ló fẹ́ ṣiṣẹ́ yẹn náà ṣiṣẹ́ yẹn ní Nàìjíríà woman yẹn nìkan kọ́ náà máa pa wọ́n á fàyà gbogbo wọn ni tàbí ká pò wọn àtàwọn ọmọ ẹ̀. ok tàbí ká padà. ẹ sà nígbà tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan fún wa nísìnyí wọ́n ní kódà àwọn ẹbí ò jẹ́ kí àwọn ọmọ débi tí wọ́n ti ń sìn ya wọn. Kí lẹ̀yin lè sọ sí ọ̀rọ̀ yẹn sà? ọ̀rọ̀ yẹn náà ó rú mi lójú náà nígbà tó sọ pé wọn ò jẹ́ káwọn ọmọ débi tí wọ́n sìn ya wọn sí ìyẹn àwọn fámìlì. Ó rú mi náà lójú because ẹni 17 years wà nínú wọn. Mo tún béèrè ìbéèrè kan sà. Wọ́n ní ọmọ yẹn wọ́n ní Thursday ní ìṣẹ̀lẹ̀ nírọ̀lẹ́ Thursday kàṣà sọ pé obìnrin kú ní bíi Friday wáì tí wọ́n fi rọ́ọ̀ṣì sin obìnrin yìí láì ṣe pé òkú mùsùlùmí ni. ìyẹn dẹ̀ kù sí ọwọ́ wọn tó róye mi náà lẹ́nu at least ó yẹ kán ṣe gbogbo àyẹ̀wò tó yẹ kán ṣe kó tó di pé wọ́n àti ẹ̀gbọ́bìnrin yẹn lọ sí bóyá wọ́n á lọ sí ìyẹn ó wà ní ọwọ́ àwọn pípù yẹn àwọn náà mọ reason tán fi ṣe yẹn but nǹkan tí mi kàn fẹ́ sọ ni pé owó tóbìnrin yẹn lọ fi ṣènáwó yẹn torí gbogbo ayé ń pariwo Nàìjíríà wọ́n blame àwọn ará Nàìjíríà wọn àfọwọ́fà táwa gan ṣe fún ara wa gan kọ́ owó tóbìnrin yẹn lọ fi ṣènáwó kò sẹ́ni kankan tó mọ ibi tó owó yẹn ti jáde òun nìkan ló mọ̀ Ọlọ́run mọ àwọn tó sanwó sákàǹtì ẹ̀ bóyá wọ́n sanwó sákàǹtì wọ́n ní ìsọ̀rọ̀ wọ́n ní quiet woman ni kéèkì ṣe but òun ló mọ inú ẹ̀ òun ló mọ àárín àwọn tó wà òun ló mọ àwọn tó fàkáǹtì lẹ̀ fún bóyá wọ́n sanwó sákàǹtì ẹ̀ ní tó jókòó lówó tó lọ fi ṣènáwó tó bá dáhùn mẹ́rin náà wà lórí owó yẹn kì í sáwọn mẹ́rin náà máa ní ẹ̀mí ìdáríjì. ẹ̀yin ń wo from that angle right. yes pé oríṣiríṣi ló wà London àmọ́ iye àwọn alájà táwọn àmọ́ tó yẹ báàrin àwọn ọmọ olódù náà máa ń wà àmọ́ iye àwọn alájà tó wá láti Nàìjíríà tó yẹ pé àwọn ọmọ olódù náà máa wá káàkiri pé bóun ni ẹ bá wà fi ké wọ́ aṣọ nǹkan kan bàtà o tó yẹ pé wọ́n á dẹ̀ sí ṣọ́ọ̀bù rẹpẹtẹ sẹ́kọ̀ọ́ ẹ rò pé èèyàn rí ni wọ́n ẹ ní mọ̀ pé wọ́n ń tọwọ́ bọ̀ nǹkan tí ò dá ń kọ̀rọ̀ tó irú obìnrin tó kú yẹn ikú tó tẹ̀lé lójú tèmi ó tẹ̀lé láti London ni kì í ṣe láti Nàìjíríà wa torí tó bá jẹ́ láti Nàìjíríà ni wọ́n á bá nǹkan jẹ́ jù yẹn lọ wọn ò ní fáwọn ọmọ ẹ̀ lẹ̀ so àwọn tó ṣẹ̀ bóyá tó ṣẹ̀ àwọn náà máa wò ó pé ìwọ tó ṣẹ̀ náà nìkan bá wí òun la máa bá wí kò sí èyí tó kàn àwọn ọmọ ẹ̀ kò sí èyí tó kàn àwọn èèyàn wá dájú gan kì í ṣe gbogbo èèyàn ló lẹ́mìí ìdáríjì nǹkan tó rò pé o lè ṣe sí èèyàn tẹ́nìkan kan máa mójú kúrò ẹlòmíì ò ní mójú kúrò owó tó lọ fi sáfẹ́fẹ́ yẹ̀yẹ̀ lẹ́kọ̀ọ́ tó lòun lọ ṣòkú ìyá òun ẹ béèrè ibi tó wù yẹn ti jáde. ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín for example tí ìyá tiyín bá kú for example a fi assume ni ṣẹ́yìn náà lọlé lọ ṣe òkú ìyá yín àbí ẹ̀yin náà kọ̀ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀. rárá o tí màmí bá kú. bẹ́ẹ̀ ni. máa kọ́ ti kóòtù òkú màmí according to my size according to my pocket ni. tí pocket yín bá ga náà ṣé ẹ ní ṣe bẹ́ẹ̀ ni. tí pocket tèmi mi bá ga ní tèmi o Ọlọ́run dẹ̀ rí mi láti ilẹ̀ náà èmi ò bìlíìfù nínú pé à ń lọ ṣòkú à ń ṣe fẹ́fẹ́ rí títí pẹ́tipẹ́ ńgbà mo ti gbọ́ níwáàsí àfáàmù ìdí yẹn tí màmí bá kú tó bá jókòó mùsùlùmí ni tí mo dẹ̀ mọ̀ pé mo wà ń lo òyìnbó mo mọ̀ kókò mùsùlùmí jẹ́ ẹ̀ náà máa sìn tó bá ti gbé sínú sàárè tó bá mi pa àwọn aláàfáà lé lórí tí mi ò bá ráyè wá sí Nàìjíríà ń gbà ẹ̀ wọ́n ti ṣàdúrà lójú ti tèmi ó ti wà ókè so àmújọ òkú atúnfẹ́ máa ṣòkú nǹkan kan yẹn kémi máa ṣàdúrà ìdáríjì fún màmí lókù èmi ò bìlíìfù ní òkú ṣíṣe ń tèmi tipẹ́tipẹ́ nìyẹn. ok ṣé Muslim níyìn àbí Christian. méjèèjì náà ni mi torí màmí Muslim ni wọn. ok dáàdì yín ni Christian. ok alright. èmi ò bìlíìfù nínú à ń ṣòkú à ń lọ ṣe fẹ́fẹ́ rí ti à ń pè èmi ò bìlíìfù nínú yẹn tipẹ́tipẹ́. ok ẹ ṣeun gan sà. so ibi tó wó yẹn ti jáde kò sẹ́ni kankan tó mọ̀ ó ní òkú nìkan ló máa mọ kú tó pa báyìí.
gbogbo èyí táwọn èèyàn ń sọ ẹgbọ́n nǹkan tóbìnrin yẹn náà sọ ó ní kì í ṣe gúrú màrájì. Nítorí wọ́n ní kò ń ṣe gúrú màrájì wọ́n ṣàmú wọn débì kan tó ti ṣẹlẹ̀ ẹ ṣeun gan sà. ẹ ṣe gan pọ́sàpọ́sà ṣé kí ìyá ló sọ̀rọ̀ sà. ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ mo tiẹ̀ wá mẹ́ni tó ń sọ̀rọ̀ anyway. Mo mọ̀ pé mi ò pè é rí first time tí mo pè é nítorí kó obìnrin yẹn látàárọ̀ pọ́sàpọ́sà ẹ̀rù ń bà mí ni àyà mi kàn sọ kì pé nígbà wọn pariwo nàìjíríà ṣé ìlú tí wọ́n dẹ̀ fẹ́ ká máa wá ní nítorí ọlọ́run ẹni tó lọ ṣènáwó kò tún padà létà mo kàn tún wá wò ó pé obìnrin yẹn náà níbòló náà ti wá rí owó tó lọ fi ṣènáwó àmọ́ àwọn àárín àwọn èèyàn tó wà London àmọ́ rúrin tó náà rìn àmọ́ tó wà kàdé máa pariwo kankan máa dẹ́rù bà wá pé nàìjíríà burú nàìjíríà ṣe táwa nílọ nàìjíríà mọ́ ni. ẹ ṣeun gan sà. ẹ ṣe gan pọ́sàn kan bàbá. all right sir ẹ ṣe sà. ẹ ṣeun. yes sir. hello. hello sir à ń gbọ́ yín sà. ẹ kúrò lẹ́sà. ok à ń gbọ́ yín sà. ọkọ tẹ́mi ti mọ̀ ọ́ ni pé kí ló dé tẹ́yìn òun ni àwọn sáàkù wo ni obìnrin tó ń bá rìn nílùú òyìnbó then iṣẹ́ wo ló ń ṣe kò sí nǹkan tó bá àdìkẹ́yìn lọ nílọ ṣòkú yẹ àbí bàbá ẹ̀ depend of ibi owó tó bá wà lápò ẹ̀ but kí ni iṣẹ́ wo ló ń ṣe ibi tẹ́yìn ti kọ́kọ́ tó máa kọ́ wò ó nìyẹn then pé wọ́n lè pa apá àwọn èèyàn lè pa nàìjíríà yẹn ẹja rúlù yẹn out wọ́n lè pa kò sẹ́ni tí ò lè pa yàn ọlọ́run má jẹ́ àṣẹ ẹni tí ò ní dárí jẹ́yàn. ẹ sà òótọ́ ọ̀rọ̀ lẹ sọ sà pé iṣẹ́ wo ló ń ṣe sáàkù wo ni wọ́n ń rìn sí bó tẹ̀ jẹ́ pé wọ́n ní èèyàn jẹ́jẹ́ ni wọ́n ṣe ń gbọ́ mi sà. ilé ò bá tà kó jẹ́yàn jẹ́jẹ́ ṣùgbọ́n ipa tí ẹbí náà kó látara pé wọn ò jẹ́ kí àwọn ọmọ wúmà yín débi tí wọ́n sì yá wọn sí kí lẹ́yìn lè sọ ń pa yẹn sà. nǹkan méjìlá lèèyàn lè fi wò sà it depend on the family wọ́n tún lè wò ó náà pé for security reason bóyè tèmi ṣe rí nìyẹn o they might think about security reason pé ẹ̀ńtàn pààyà then ọlọ́run ló ń ṣọ́yàn ọlọ́run ní jẹ́ ká kó affect àwọn ọmọ náà nǹkan. no ẹ sà mo fẹ́ kẹ́ ẹ expatiate security reason tẹ́ ń sọ láàrin yẹn torí kò yé mi. ó dẹ̀ ní by security reason ni pé tí ò bá jẹ́ pé family even tó bá tẹ̀ jẹ́ family ló pa after all kò lè jẹ́ gbogbo family ló máa hàn sí pé family ló pa ṣó ti yẹ yín sìn ẹnìkan nú wọn lè má ìdí àwa pé ẹ má jẹ́ káwọn ọmọ wà ń bẹ̀ àmọ́ ẹni tó ń ṣọ́ àwọn ọmọ yìí nǹkan. ok ẹ jẹ́ ń kọ́ mi láàrin yẹn sà tí wọ́n bá ẹ rántí pé àwọn ọmọ yìí wọ́n jọ wà nínú mọ́tò ni tó bá yẹ pé wọ́n fẹ́ ṣe nǹkan kan fún àwọn ọmọ yìí ìjọ yẹn náà ni wọ́n á ṣe nǹkan fún wọn. bẹ́ẹ̀ni ṣe ń rò ó sìn ká ní ìmọ̀ àti yín sìn family ni wá ìgbọ́n àtàbúrò ni àwa méjèèjì ẹni nǹkan kan ṣẹlẹ̀ láàrin family wa ṣé mo pé ẹ̀yin máa mú suggestion wá èmi náà máa mú suggestion wá before kan tó di pé àárá ìfòsórí nǹkan kan kò sẹ́ni tó yẹ kí akọ̀ ń sọ ni èmi náà mi ì mọ̀ ó lè jẹ́ family ló pa ó lè jẹ́ tìtorí pé wọ́n pa náà ṣe fi fẹ́ jẹ́ kọ́ ọmọ wá síbẹ̀ ó dẹ̀ lè jẹ́ tìtorí pé àwọn náà wọn ò fẹ́ kọ́ ọmọ wá síbẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ aburú kó má bàa tún ṣẹlẹ̀ sí wọn after all tán bá mọ̀ pé wọ́n máa pa wọ́n gbà tán travel yẹn ó likely káwọn mọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ it's like me nsìn tí n bá lọ sí Nàìjíríà tó bá máa involve kí màá ti àwọn àbúrò ẹ̀gbọ́n kájọ rẹ̀ believe me a máa wà ní mọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ because I'm always think that pé nǹkan aburú lè ṣẹlẹ̀ mo máa ń rò all the time then mo mọ̀ pé okay èèyàn máa kú but Ọlọ́run máa jà kú kékeré but just àdúrà ni ó lè ṣẹlẹ̀ at any time but tá a bá jọ sínú mọ́tò kan náà kò lè ṣẹlẹ̀ even though accident alone bí accident máa ṣẹlẹ̀ máa wà conscious pé okay ẹ̀yin ẹ lọ́wọ́ mọ́tò mi èmi á wọ mọ́tò mi ẹja pera ọ sọ́nà méjì ọ̀rẹ́ mẹ́ta àbí kí gbogbo wa ká má kúrò lílẹ̀ nǹkan náà. ó ti yé mi sọ. in this scenario tó bá
bá jẹ́ pé àwọn family tí mo tún sọ nǹkan méjì ni tó bá jẹ́ pé àwọn wọn á mọ̀ pé wọ́n máa pa woman yẹn àbí wọ́n mọ̀ pé wọ́n máa pa woman yẹn ó possible kan sọ pé ẹ má wọ mọ́tò kan náà that is nǹkan ẹyọ kan then nígbà tó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ báà ṣe jẹ́ káwọn ọmọ wá sí ibi tó ti ṣòkú yẹn ó likely kó jẹ́ pé ẹnìkan nu family ló bring idea tí gbogbo wọn dẹ̀ gbà á dáàtì tó bá jẹ́ pé àwọn family ló mọ̀ nípa ìyẹn nǹkan bọ̀ ní ti tèmi náà màá tún sọ pé ẹja wo kí ni society wo ni woman belongs sí nílùú UK iṣẹ́ wo ló ń ṣe báà ló ṣe ń rí income ẹ̀ ṣe rí èèyàn jẹ́jẹ́ ọ̀nà jẹ́jẹ́ kò count when it come to nǹkan téèyàn bá ń ṣe tó fi ń lè. Mo rò pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí sìn àwọn tí wọ́n ń gbé London tí wọ́n súnmọ́ woman yẹn mo rò pé àwọn náà ti gbọ́n sìn ó ṣeé ṣe kó yẹ pé àwọn náà wọ́n á pè wọlé. Okay. Then another thing pé tó bá ní Nàìjíríà náà ó yẹ ká jẹ́ káwọn ọlọ́pàá náà involve ká lè ṣe thorough investigation lórí ẹni tó pa ènìyàn tó ti yín sìn because tó bá jẹ́ pé bandit bá ṣe sọ lẹ́ǹkan yẹn wọ́n máa wéèsì gbogbo mọ́tò wọn ní pick woman yẹn nìkan wọ́n máa wéèsì gbogbo. Hello, caller. Hello, ma. Yeah, mi ò fẹ́ ronú báwọn yòókù ṣe ń ronú. Okay, ma. Number one, by saying wípé ìbò ló ti rówó tó fi lọ ṣò. Okay, ma. Iṣẹ́ tó ní kálukú ń ṣe yàtọ̀ ní UK, a dẹ̀ ń gbowó jura wa lọ. Bẹ́ẹ̀ni. Ẹni tó gba 3,000 and above. Tí ò bá kí n ṣe reckless spender tó bá lówó ní bank tó ń save ó lè náwó sókù ìyá bàbá ẹ̀ ó ní bó bá ṣe bí èèyàn bá ṣe cherish àwọn parent tẹ̀ sí tó bá dẹ̀ lówó lọ́wọ́ ló ṣe máa náwó. Bẹ́ẹ̀ni. So bó ṣe rówó yẹn I don't think it should be questionable àmọ́ṣẹ́ tó ń ṣe àdàmọ̀ bó ṣe lówó àdàmọ̀ bóyá reckless spender ni bóyá lè tó yẹ pé ó prudent tí ò kì í náwó ni. But having said that, ẹni tó kú láyé yìí ó jẹ̀bi. Ó jẹ̀bi. But it's just unfortunate manner tó fi kú. Family lè pa. Ọ̀rẹ́ lè pa. Ẹ jẹ́ kí n sọ scenario kan fún ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní UK about 2012 tí girl kan báyìí tó ń lọ bí iṣẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ childhood friend ẹ̀ ó dẹ̀ tẹ̀lé láti Stratford tọmọ yẹn tó ti ṣiṣẹ́ ó dẹ̀ tẹ̀lé débì kan ní bóyá Basingstoke àbí kí wọ́n ti ń pè rí àyẹ̀ ní East London tó dẹ̀ mú acid ó dẹ̀ dá sọmọ yẹn lójú. And they were barely 21 or 22 then tó mú acid tó dá sí lójú ìgbà tó dá acid lọmọ yẹn lójú just about bóyá bí kò tẹ̀ bóyá bí 2 minutes walk tó máa fi délé wọn. Bó ṣe pariwo ni help ẹ̀gbọ́n ẹ̀ tọ́jọ́ sọ̀rọ̀ lórí fóònù ó ti sáré jáde àti mọ̀ọ́sẹ̀ wọ́n ṣe ọlọ́pàá wá involve àwọn ọlọ́pàá ní pé ó ń fẹ́ ní pé ó ń fa tension ní pé bóyá òun ló dá sí ìlera ẹ̀ lójú ọmọ ẹ̀ wọ́n ní báwo ló ṣe máa dá sí ìlera òun lójú ẹni mo ṣáà ti cut the story short ìgbà kan bẹ̀rẹ̀ investigation wọ́n get to know pé childhood friend day ló tẹ̀lé láti Stratford tó fi dé ilé tó fi dá sí ti lójú lálẹ́ kí dẹ̀ ni excuse just because wípé olọmọ yẹn fine jù ọ́ lọ. Ẹni tó lè dá sí yàn lójú pé ẹ lọ Google ẹ̀ ó wà bẹ́ẹ̀ ẹni Stratford acid wọ́n lè ṣe lóòótọ́ wọ́n lè ṣe lóòótọ́ ọmọ kan wà lórí Facebook yìí náà ọmọ kan wà lórí Facebook yìí mà tíyẹn náà bá rí ẹni tó fine jù lọ òun náà máa ń bínú wọn báyìí náà. Wọ́n lè ṣe lóòótọ́. Ṣọ́rọ̀ mi yẹ yín sà ẹni tó lè dá sí ilé childhood friend díẹ̀ lójú tó dẹ̀ disfigure ọmọ yẹn ní 2012 ló ṣẹlẹ̀. How much more anybody can kill anybody akákàn ní bẹ̀rù Ọlọ́run. Trivial thing báyìí ẹlòmíì àwọn méjì àjábá wọn dẹ̀ kò ní forgive ẹnì kejì. Bẹ́ẹ̀ni. Ṣọ́rọ̀ mi yẹ yín sà then ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn then lady yìí ṣe mọ̀ pé kò lọ́kọ
bó dẹ̀ ṣe wà yẹn bí ò ṣe lọ́kọ yẹn ó máa ní àfíà àmẹ́ni tó ń bá dún ọkùnrin ikú ẹ̀ náà tún lè wà from that angle as well. bóyá ó dẹ̀ láláyé kan tó lówó lọ́wọ́ tó ń fún lówó out of envious ẹni ó lè pa ó dẹ̀ lè jẹ́yàwó bàbá yẹn náà ló pa ṣé rí ó lè má family lè ṣe ó lè má jẹ family ṣé nígbà míì ká máa tọrọ ìdáríjì tí nǹkan bá ṣẹlẹ̀ ó lè jẹ́ pé ibi tá a ti expect ní pé ti máa wá ó lè jẹ́ni tó ń fẹ́ gan ló ń wò pé òun ò fẹ́ fẹ́ mọ́ òun fẹ́ lọ fẹ́ lómi kó dẹ̀ mú kó padà tó bá bí ipò tí kúkú lé Ọlọ́run jù. ẹni tó dẹ̀ ti kú kò lè sọ irú ikú tó pọ̀ wọn. yes so kó wá máa fi Nàìjíríà dẹ́rù bà àwọn èèyàn yẹn Nàìjíríà burú lóòótọ́ ó burú but ìlú wa ní kò sí kan tá a fẹ́ ṣe sí ẹni tó bá láwọn òbí ń bẹ̀ á lọ lè nà ẹni tó bá láwọn siblings bẹ́ẹ̀ á lọlé but another thing tí mo tún fẹ́ sọ ni pé àwọn èèyàn máa ń lọlé wọ́n máa ń ṣe show off Nigeria of today kò bá show off ẹni tó bá lórí kó bá orí ara ẹ̀ sọ Nigeria of today kò bá show off inú bí àwọn èèyàn people are frustrated àwọn èèyàn ti gbé ṣùmí èṣù ti wọnú láìfà àwọn èèyàn so ibi tí wọ́n ti róúnjẹ jẹ tí wọ́n ti rówó lé san tó jẹ́ pé adley náà fi ń fọmọ wọn lóúnjẹ ìwọ wá dé láti UK wàá máa ṣe bí olówó wàá máa pariwo wàá fẹ́ kán mú ẹ ó léwu o gbogbo wa máa ṣọ́ra ṣe ó léwu gan we have to be careful. ẹ ṣe gọmà. We have to be careful, please. When we go to Nigeria, we need to be careful. Tó bá débi tó ti ń ṣe bí olówó báwọn ṣe bí olówó tó bá débi tó yẹ pé wọ́n ti mú gàrí wọ́n náà mú gàrí sọ pé gàrí ló mú lánàá pé gàrí ló láìkì jù nǹkan ló máa mú. We have to be careful. Ọlọ́run aṣọ gbogbo wa. It's just unfortunate that she just went like that. Very sad. Ojú ẹ jìnnà síra. Ẹ ṣeun gọ́mà. All right, bye sir. Òun ni a ti gbọ́ yẹn pé àwọn tó súnmọ́ arábìnrin yìí wọ́n ní èèyàn jẹ́jẹ́ ni wọ́n. Àwọn tó súnmọ́ arábìnrin yìí àwọn náà ń wò pé ikú lè wá from any angle. Bóyá lára àwọn tí ó jẹ́ ẹbí ni, lára àwọn tí ó jẹ́ ará ni. Pé anywhere ni ikú arábìnrin yìí lè gbà wá. Hello, caller. A fẹ́ dá sí ètò ní sir. À ń gbọ́ yín wá. Yes sir. Sherry, a lot of people mọ Aunty Bola at all. She's a very nice person. Wọ́n lọ sí University of Ondo State. Ibẹ̀ ni wọ́n ti ṣètò àwọn àtàwọn àǹtí mi ní ọ̀rẹ́. And ó dẹ̀ dàgbà ní Ìbàdàn. So wọ́n ń ṣe gbogbo lè táwọn èèyàn kan ń sọ pé kinní kan. She's never like that. Wọ́n gbé sọ́rí kìsì rí náà dẹ̀ ti kó kúrò ń bẹ̀ tipẹ́tipẹ́. Okay. Ikú àwa látọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀. Àwọn ẹbí ẹ̀ náà máa mú àwọn suspect òun àtọkọ ẹ̀ ọkọ ẹ̀ wọn ọjọ́ sí mọ́ kò dẹ̀ bẹ́ anybody ju ọkọ ẹ̀ filẹ̀ ní UK ìgbà ẹni tó fi sílẹ̀ tó lọ fẹ́ ìyàwó na1ja ni. Yes sir. So ikú ẹ̀ lè wà láti mi ò dùn ìmọ̀ òun láti kọ́kọ́ mi ò trust ọkọ ẹ̀ because he's a very very evil man ni ọkọ ẹ̀ lè wá kọ́ láìpẹ́ láwọn family ẹ̀ o torí àwọn family ẹ̀ náà fẹjú mọ́ ọgbẹ́ kó dẹ̀ lọ na1ja tipẹ́tipẹ́ kò lọ na1ja rárá kò travel kúrò nílùú yìí ó máa tó bí 10 years kò lọlé. ẹ dúró mà ẹ má bínú mà ẹ ní ọkọ woman ni tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ àbí very evil woman. àwọn náà bímọ mẹ́ta fọ́kọ ẹ̀ ló bí kí lẹ rí tẹ́ ẹ fi pé má yẹn ní evil. ọkọ ẹ̀ evil lọ pa mọ̀kọ́ àwa mọ̀rọ̀ tí ọkọ ẹ̀ já mọ̀kọ́ tọkọ ẹ̀ ṣì ń plan dè ní eléyìí àmọ́ gbogbo nǹkan tá a. òun náà làwa náà fẹ́ mọ̀. àbúrò ọkọ ẹ̀ gan ìgbà tọkọ ẹ̀ gan fi sílẹ̀ àbúrò ọkọ ẹ̀ yẹn ni best friend ẹ̀ tọ́jú yẹn ń gbé pẹ̀lẹ́ yẹn ń kó tẹ̀lé káàkiri ni. ó ti ìgbà tọkọ ẹ̀ fi sílẹ̀ àbúrò ọkọ ẹ̀ ẹni kò ń sọ̀rọ̀ ẹni táwọn ìkò lè sọ̀rọ̀ ẹnu ètò rárá eléyìí táwọn èèyàn ní ó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò ń bá wọn ṣe ó gba àwọn ọ̀rẹ́ tọ́jọ́ lọ sí school na1ja madam sí University of Ondo State wọn lọ́sìdọ́ ṣe UK madam wọn kò dé lọ na1ja ti pẹ́ òkú ìyẹ́ tó kú. ibo ni wọ́n ń gbé ní UK mà. káwọn kúkú lọlé àwọn èèyàn dẹ̀ travel gan this time around ẹ̀ mọ̀ bọ́ yóò open everywhere bá àwọn èèyàn lọlé. madam kò ń ṣe tó ń ṣe show off. ibo ló ń gbé ní UK kó tó di pé wọ́n kú. wọn mọ nǹkan kan pa ìkan yín kan lè máa kán máa sọ̀rọ̀ kán àwọn èèyàn máa tọrọ dárí tẹ̀sán lọ́wọ́. madam ibo ló ń gbé ní UK kó tó di pé wọ́n lọ na1ja. Sorikis ló ń gbé tẹ́lẹ̀ ó dẹ̀ ti kó kúrò ní Sorikis. ibo ló wá ń gbé. ìwọ àbúrò ọkọ ẹ̀ tó ṣì ń gbé àbúrò ọkọ ẹ̀ tọ́jọ́ ń gbé gbà yẹn máa ń kó tẹ̀lé káàkiri ni ó máa gba lébà yín ò ní fílẹ̀ because òun ọjọ́ wà ní. madam àti ẹ̀kọ́ bá ọkọ ẹ̀jà wọn sọ̀rọ̀. Sorikis ni wọ́n ń gbé tẹ́lẹ̀ ibo ló ń gbé kó tó di pé wọ́n lọ. mi ò lè discuss ibi tí wọ́n ń gbé sí. wọ́n ti kú. ẹjọ́
wọ́n ti kú ó ní reason ó ní reason sir because àbúrò ọ̀pẹ ṣì wà níbi tí wọ́n ń gbé nísìn new place èmi ìdẹ̀ fẹ́ pé kínní mi ìfẹ́ kí information lọ jáde bẹ́ẹ̀ yẹn. Okay ma. ẹ má bínú sir so káwọn èèyàn mọ nǹkan tó máa sọ kò ń ṣe oní àwọn tó mọ dáadáa wà lórí ilẹ̀ mo ráwọn kankan tó jẹ́ pé close mọ́ wọn tọ́jú ọ̀ṣẹ́ dáadáa mo rí orúkọ wọn online bẹ́ẹ̀ and they know the truth some of them kọ àwọn kọ́kọ́ ń pè bóyá àwọn ẹbí ọ̀pẹ náà pè lọ́bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ against the woman ẹ̀mẹ̀ tó mo pa àkọ́mọ mi ò ń ṣe tó mo fẹ́ pè wọlé bó mo pé ẹ̀dẹ̀ wà ń bíbá wọn lè dẹ̀ ń sọ̀rọ̀ báyìí we know this woman very well. Ẹ̀bẹ́yìn náà ṣe pè wọlé mà. tó má jókòó síbi tí ẹ wà wọn ò lè sọ̀rọ̀ ẹnu wọn tán. Madam bẹ́ẹ̀ ṣe pè wọlé yìí náà dáa at least ẹ ti sọ ẹ̀yin sì ń gbà tó wà láyé. even gbà tí wọ́n kú ní Thursday sir wọ́n ò disclose ẹ̀fọn kú Thursday àárọ̀ Friday stroke Saturday làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo kiri because wọ́n stop mọ́tò ni wọ́n stop mọ́tò wọn ọmọ wọn wà nù mọ́tò pẹ̀lú àwọn ọmọ bíi sister wọn kan méjì ọmọ mẹ́ta ni wọ́n bí ojú àwọn ọmọ wọn ló ti yìnbọn fún wọn àwọn ọmọ yẹn máa wà traumatized bó ṣe wà bẹ́ẹ̀ yẹn so ìyẹn gan lásán náà mi ò mọ bá ṣe fẹ́ gbé kúrò nǹkan táwọn ọmọ yẹn nìyẹn yẹ kó gbé wọn lọ fún counseling báyìí nìkan gbé lọ fún therapy because àwọn ọmọ yẹn ò lè get ara wọn tó pàyà wọn ní ojú wọn. Madam nǹkan ní target wọn wọ́n assassinate ẹ̀ ni. Madam kẹ́ ẹ tó lọ mà tá lẹ́yìn fura sí. ẹni tẹ́mi fura sí mo fura sí ọkọ ẹ̀ mo dẹ̀ fura sí ẹni tó wà in charge property because wọn àtọ́kọ agbọ́ information pé wọ́n close gan. Okay. àwọn méjèèjì yẹn ni suspect làwọn méjèèjì kódà tó bá yá gan tọrọ ìbámu á gbé gbogbo information gbogbo ọkọ ẹ sì máa ń wà ní oṣù máa ń jáde. Okay. All right ẹ jẹ́ fi ilẹ̀ kẹ́mọ́. ẹ ṣe gan ma ẹ ṣe ma. Hello. Hello sir ẹ bá wa tune down device yín sir. God bless sir. Okay sir à ń gbọ́ yín sir. bá ti wọlé sórí àwọn ètò bíi eléyìí mo máa ń gbàdúrà kan. wọ́n sọ pé Ọlọ́run ẹni tó ń bínú sí jọ̀wọ́ má jẹ́ bá wọn dunnú sí o. ẹni tó bá wọn dunnú sí má jẹ́ bá wọn bínú sí. ó wá mú mi rántí orin Michael Adé kan bóyá ẹ máa bá wa tẹ́ bá ti fẹ́ end program tó máa ń like orin àtijọ́. ó ní àwọn tí ń ṣe ní tí ń pa ní tá ò jọ rò rárá àwọn tí ń pa ní tí ń pè ní tájọ máa jẹ tájọ máa mú bàbá ó dákun dàbọ̀. fọ̀tàràn wá ò láyé Elédùmarè àbí ṣọ́wọ́n náà kọ́ ni. kọ́là ó dàbí nẹ́tíwọ̀kì wọn ó máa ń dákú ó máa ń dájì ni. Ok madam tí wọ́n pè wọlé wọ́n náà wọ́n mọ màdámù yìí dáadáa. Mo ń gbọ́ yín sà. Yorùbá máa ń sọ pé ẹja Yorùbá ní ẹja àánú ní ẹja jẹ sanra. Bẹ́ẹ̀ni. A ní àwọn wọ́n máa ń pa koríko fún àwọn koríko kan láti gbáyé ni. Ṣé àmọ́ pé à ń sọ̀rọ̀ ẹ bá ẹ tó pa wúmọ̀ á jòkó síbi kẹ́nu á dẹ̀ máa dùn sà. Á dẹ̀ máa bìlíf pé òun ti àṣìfù gangan. Bẹ́ẹ̀ni. Òun ló jẹ́ kẹ́rù ayé bà mí. Ó dàbí nẹ́tíwọ̀kì kọ́là ò fi bẹ́ẹ̀ dáa. Okay. Hello. 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 Nẹ́tíwọ̀kì kọ́là tí wọ́n pè yẹn ó dàbí nẹ́tíwọ̀kì wọn ò dáa. So nǹkan tí wọ́n ń sọ fún wa ń bì tí madam tí wọ́n pè wọlé agbọ́clẹ̀ wọ́n ní èèyàn méjì làwọn suspect. Wọ́n ní ẹni tí property tó manage property woman yìí àkọ́kọ́ nìyẹn. Then ẹlẹ́nkejì wọ́n ní ọkọ tí woman yìí fẹ́ tẹ́lẹ̀ bàbá àwọn ọmọ tí wọ́n wà lọ́dọ̀ wọn pé àwọn suspect àwọn méjèèjì. Ẹ jẹ́ a gbọ́ ọ̀rọ̀ tí àwọn dáàdì tí wọ́n pè ń sìn ó dàbí wọ́n á pè padà. Tí wọ́n pè lákọ̀ọ́kọ́ wọ́n ní ọkọ woman yìí àwọn suspect
wọ́n ní driver àwọn ò tiẹ̀ wá mẹ́nuba driver àti ẹni tí ó ń manage property woman ni nígbà tá a dẹ̀ béèrè pé kí nìdí tá a fi suspect àwọn méjèèjì wọ́n ní nítorí pé wọ́n sún mọ́ra wọn ìdí tí àwọn fi wò pé àwọn suspect àwọn méjèèjì ni ẹni tó kú ní tiẹ̀ gbé arábìnrin yìí ti lọ ọ̀nà tó gbà lọ òun làwọn èèyàn ń sọ pé ó sad ó dẹ̀ wà pathetic pé ọ̀nà tí wọ́n gbà pa arábìnrin yìí pé kò ń ṣe ọ̀nà tó dáa rárá wọ́n pa kò ń ṣe pé ó kú wọ́n pa níṣojú àwọn ọmọ ẹ̀ ni which is very 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 traumatizing so nǹkan tí àwọn èèyàn ń sọ ni pé wọ́n ní tá a bá lọ ní Nàìjíríà wọ́n ní personal security wa mo sọ pé ká lọ gbọ́ ọlọ́pàá òun ni wọ́n ń pè ní personal security wa ó wà very important bá a ṣe fẹ́ jẹ nǹkan tá a máa jẹ lára personal security wa ni ẹlòmíì anybody tó bá ti gbóúnjẹ wá fún náà ló ń jẹ kò tiẹ̀ kí pé bí èèyàn kan lè fi nǹkan sí nǹkan ẹlòmíì àti ẹ̀tún wá sọ pé nígbà tóun ò pààyàn tí mo bá tèèyàn jẹ́ báwo lèèyàn ṣe wá fẹ́ pa mí wọ́n ní ayé ti gbẹ́gẹ́ ju nǹkan tí à ń sọ yìí lọ pé kò dìgbà tó o bá pààyàn kò dìgbà tó o bá tèèyàn jẹ́ kó tó bá tiẹ̀ jẹ́ àwọn kan tiẹ̀ dúró ó bá tèèyàn jẹ́ o ṣùgbọ́n wọ́n rẹ́dì láti bá tiẹ̀ jẹ́ ìyẹn tún kọ́ personal security wa bóyá bá a ṣe fẹ́ rìn ẹlòmíì gan itinerary ẹ̀ bó ṣe fẹ́ rìn ní Nàìjíríà ó ti há lé ọ̀rẹ́ lọ́wọ́ torí òun gan fúnra ẹ̀ kò fura ẹlòmíì wà tó yẹ pé ìjọ tó fẹ́ lọ tó fẹ́ kúrò ní Nàìjíríà gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ so gbogbo àwọn kinní ó wà very important ó bá tèèyàn jẹ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn kan dúró tí wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ kò dìgbà tó bá ti èèyàn jẹ́ kí wọ́n tó bà tiẹ̀ jẹ́ wọ́n dúró ni so bí a ṣe rí ọ̀rọ̀ arábìnrin yìí sí ni ọlọ́run má jà Yorùbá máa ń ṣàdúrà kan wọ́n ní àní fi ọjọ́ ọlọ́jọ́ lọ bí wọ́n ṣe máa ń sọ nìyẹn wọ́n ní ọlọ́run má jà bá ọjọ́ ọlọ́jọ́ lọ ẹni tí ó kú òun ni tiẹ̀ gbé tí wúmà yìí sìn ibi tó bá dé nì ó jẹ́ntù ó gùdù ẹni tó kú òun ni tiẹ̀ gbé àní fi ọjọ́ ọlọ́jọ́ lọ àwọn tí wọ́n máa pa wá tọ̀sán tòru ọlọ́run má jà súnmọ́ wọn. so màá dúró ń bì í ó dàbí màá gba kọ́ọ̀bì méjì àwọn kan ń pè mí mo mọ̀dí tí kọ́ọ̀mù ò fi connect wọ́n ń pè mí ẹ jẹ́ n try láti pè wọ́n padà so ìdí tí kọ́ọ̀mù ò fi connect kò yé mi náà but wọ́n ń pè mí hello sir mo rí pé ẹ pè mí padà. ṣe ṣì wà lọ́nà. a ṣì wà ní online sir. ṣe rí àwọn èèyàn kan misinformation ni ṣòye yín ṣe rí ọkọ Bọ́lá ọmọ olùkọ ọmọ ADP kan náà ni òun àtọkọ ẹ̀ ṣòye yín ọkọ tó fi sílẹ̀ ni mò ń sọ èmi wàá mọ kókó ń pa property tóbìnrin yẹn sọ pé ẹni tó ń bá mójútó property ẹ̀ ó ti ń ṣọ̀rẹ́ pẹ̀lú ọkọ ẹ̀ èmi ọmọ yín yẹn o bọ̀tọ̀ ọmọ ibì kan náà lòun àti ọkọ tó fi sílẹ̀ àdé ẹnìkan dẹ̀ pé tẹ́lẹ̀ pé wọn ò mọrú iṣẹ́ tó ń ṣe ní kínní ṣe gbogbo nǹkan tá a bá mọ̀ ń pa ẹ̀ kéèyàn rọra máa sọ nǹkan tó bá mọ̀ ń pa ẹ̀ ọmọ yìí níṣẹ́ tó dáa lọ́wọ́ kò gba owó olówó láti lọ fi ṣòkú yẹ ó tu owó jọ láti lọ fún màmá ẹ̀ níbi fìtí ń bẹ̀rẹ̀ àní. iṣẹ́ tíṣà ló ń ṣe conflict iṣẹ́ tíṣà ló yẹn tó dẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé òun mọ̀ yẹn pé kò gbé sọ́rí kìs mọ́ ó lè sọ bẹ́ẹ̀ for security reason
but kò sí nǹkan tí ọkọ bẹ́ẹ̀ ṣe fún yàn kan lóyìnbó ó sì ń gbé sọ́ríkìs ló ń gbé tó fi lọ́ọ́lé pé kò gbé sọ́ríkìs mọ́ yẹn obìnrin yẹn kò lè sọ bẹ́ẹ̀ for security purpose but Bọ́lá ń gbé sọ́ríkìs ló ń gbé tó fi lọ́ọ́lé. ẹ sà ọkọ tí wọ́n ń fẹ́ ń sìn ọkùnrin tí wọ́n ń fẹ́ ń sìn ọmọ ìlú wo ni. èmi ò mẹ́ni tó ń fẹ́ ń sìn. ok sà. sóye yìí mi ò mọ ẹni tó ń fẹ́ ń sìn rárá because ọkọdé mi ò bá mọ̀ èmi ò ní sọ pẹ̀lú tí mo mọ̀ kó bá ọmọ fún ni mo mọ̀ pé òkè ìyẹn mọ̀ pé ọmọ òbí kan náà ti jọ wá and then mo dẹ̀ ti gbọ́ pé ọ̀bọ yẹn gan truly ó lọ nàìjà ó lọ ṣe nǹkan nàìjà ó dúró sí nàìjà àbí nǹkan bí ó lọ fún yàn lóyún náà fẹ́ra mọ́ ọlọ́lọ́mọ yẹn mi mọ̀ kan. ọmọ ìlú wo ni màdámù yìí. ọmọ Ọlájẹ́ ni náà. ok. ọmọ Ọlájẹ́ ni sọ́dọ̀ ọmọ Ọlájẹ́ dẹ̀ lọ́kọ tó fẹ́ náà ọkọ tó bímọ fún. sọ́dọ̀ mi ìwà mọ̀ kankan pa property tó bí nìyẹn sọ pé bóyá property or something like that tó mi mọ̀ nípa yẹn. wọ́n sọ pé wọ́n kàn ní suspect ṣe ń get me. ó ní suspect ni at least ọlọ́run ló mọ irú tíṣà tó wù kọ́ bàjẹ́ wọ́n á sì máa gba bíi 15 tíṣà ń gba 15 to 20 pound per day money per day. ṣé per day ni yeah I think per hour bí i 15 pound to 20 pound per hour. àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí náà ni kì í ṣe òun nìkan lọ́mọ ìyá ẹ̀ náà ó lẹ́gbọ̀n lamẹ́ríkà náà. sọ̀rọ̀ ará amẹ́ríkà náà wálé fókun yẹn náà báwo làwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ báyìí pé ń bolo ló ti rówó tó lọ fi ṣòkú sọ́mọ. òun nìkan kọ́ ni at least wọ́n á gbárí pọ̀ láti fi ṣòkú ni. sọ́dọ̀ ẹ̀ẹ́dẹ̀rẹ́ ọ̀bẹ tí wọ́n bá jẹ̀ bẹ́ ṣòkú lẹ́jà èèlò gbogbo tó máa ná ó ná ojú pàápàá ná 10,000 pounds. téèyàn kan bá ná 10,000 ìṣẹ́rí téèyàn ká ní ìyá yẹn bímọ márùn-ún sìn táwọn mẹ́ta bá ná 10,000 lẹ́yìn ọ̀nà mẹ́ta wọ́n ti ṣòkú. wọ́n lè ná tó bẹ́ẹ̀ tó bá yẹ kí wọ́n dáwọ́ jọ ṣìkú ni wọ́n lè ná tó bẹ́ẹ̀ náà kí wọ́n fẹ́ fi 10,000 pounds ṣe I was here at the party now. madam tó kù yìí madam tó kù yìí tó ọmọ ọdún mélòó sà. àmì ní prọfì mi mọ èjẹ o. wọ́n ti tó 50 àbí. irọ́ kò tí tó 50 o. ok. on first daughter yẹn ọmọ ẹ̀ tó jẹ́ ọmọ àkọ́bí ẹ̀ ọmọ ẹ̀ ó I think mo gbọ́ ó máa wọ uni ní next month so I should be around bóyá 18 or going to 18. ok. alright ẹ ṣé gan sà. ẹ kú ọ̀rọ̀ èèyàn sà ọdún ajínà síra sà. ẹ tó kúkú ti kú sí ilé tá a kan sà kan sà. àwa kan ń sọ ni. ìlú Nàìjíríà táwa ìlú tí ò sófin ni kò sẹ́ni kankan àwọn olófẹ́ further investigation. òkú ń sunkún òkú náà ni. tó bá pé UK nísìnyí wọ́n lè ṣe investigation wọ́n máa mọ bó ṣe wà bọ̀ Nàìjíríà ọlọ́pàá àbí tó bá rẹ̀ tó gbówó fún ọ tó bá fẹ́ ṣe ọmọ kò yẹ káwọn ṣe. bẹ́ẹ̀ni sà for them to do ọmọ rẹ̀ tó máa gbówó fún ọkọ tó ṣe. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan sà. ọkọ ọba tó àná ọmọ ẹnìkan ló ṣe mí. ó ti lọ. hello. hello pọ́sàn bọ́ọ̀lù. hello sà ẹ káàsán. ẹ káàsán. ẹ kú gbogbo ẹ. yes sir. ṣé rí nǹkan tí mo kàn fẹ́ sọ pnp ni wípé ṣé rí èmi ò ń fẹ́ emotions sí nǹkan tèmi and mo rí pé most of our Yorùbá wọ́n ń tà láti sọ̀rọ̀ nípa àwa Yorùbá pé oríjù torí Yorùbá ni mí àwọn ń fẹ́ emotion gan sí nǹkan pé like àwọn ẹlòmíì yóò ṣòro pé like family ṣé family lè ṣe nǹkan tí wọ́n ṣó positive pé family ló lè ṣòro nǹkan báyìí àti wọ́n ń believe ara wọn àti wọ́n ń believe èèyàn jù problem ta ní nìyẹn ṣé ní Nàìjíríà port and ponder wọ́n gbọ́ yín sà. wọ́n rán anybody ń bẹ̀ yẹn o wọ́n rán yàn o they no send anybody o as in the way ìgbọ́dọ̀ bá ṣe tí ó yẹ ń bá wọn sọ̀rọ̀ gan-an tó máa ṣe máa dá yín lò as wọ́n rán yàn all what they are after is pé nǹkan tó máa mú wá sórí table owó gangan ni kókó tó bá ti náwó báyìí wọn níbẹ̀ ta àtọ̀ pnp mo rántí last time tí mo lọ naija
Sherry, mo dress to their level ni. As in, ìgbà tẹ́mi gan débẹ̀ dúró ni mo tẹ̀yẹ báwọn èèyàn gan fún pé ẹmọ yìí gbọ́dọ̀ sọ pé àwọn náà gan náà kéèyàn máa ṣàkọ́kọ́ wá láti abroad orú nǹkan bẹ́ẹ̀ yẹn they don't like it. Wọ́n like it. And this is what the matter is, my brother, my sister, P&P. Mi ò ní pé bóyá brother mi sister mi àbí but èmi personally I don't trust anybody at all. I don't know. It's not that I don't want to because like to nǹkan tí mo rí as in na1ja they no send anybody P&P they no send. Sherry ẹ máa fún nínú àwọn family gan lówó ọmọ nípa àwọn ti fowó yẹn ṣe nǹkan àti ẹ̀ nílé takùn wọn gan pé kí ni nǹkan tẹ fowó gan ṣe ọmọ ní àti ẹlòmíì kan tẹ bá fún lówó Nàìjíríà P&P wá ní pé owó òun kọ́ lélẹ̀. Mo rántí last time tí mo lọ sí bank mi ò mọ security rí o mo kàn fún ní èlò mo fún dà 2k security tẹ̀ sọ fún mi pé this one no be my money ẹ̀rù Ọlọ́run bá mi pé mi ì mú ẹ̀rì náà as in wọ́n ní sense of entitlement nílùú yẹn gan pé like tó bá ti ń gbé ní abroad wọ́n máa ń bí òmò bẹ́ẹ̀ wọ́n ń bí ní ìkú bí èèyàn ń ṣàwó ńlẹ̀ ni àbí ẹ mọ̀ they don't care. So ó ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yín sìn èèyàn máa mọ̀ pé iṣẹ́ inú ilé ni kò sọ̀rọ̀ pé bóyá Fúlàní àbí kinní kan because àwọn èèyàn máa fẹ́ yí mọ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ Fúlàní kankan nílé ọmọ Yorùbá tó mọ̀ ló ń ṣiṣẹ́ yìí. Ọlọ́run kó ṣàánú. Àmì so. Gẹ́gẹ́ bí bọ́ọ̀rọ̀ tẹ́ ẹ sọ Nàìjíríà lóòótọ́ èèyàn kan send fídíò kan sí mi ẹnìyàn ò ń ṣe bí ẹ ó kọ̀ mọ́ náà ni ó ní owó ilé mi ti tán ó dẹ̀ gbọ́dọ̀ bó ṣe ń lò ní language yẹn ó gbọ́dọ̀ send owó ilé mi ẹni ẹ wá ní bí ìgbà tó fi oògùn sẹ́nu pé owó ilé mi ti tán ó gbọ́dọ̀ send ẹ̀ ọmọ mi máa wọ secondary school ó gbọ́dọ̀ send owó wọn á wò pé bí ọ̀rọ̀ ará Nàìjíríà ṣe rí nìyẹn. Ṣẹ́ẹ̀rì tí ẹ bá mú ara Nàìjíríà báyìí pé kan bá yín ṣe nǹkan mú wọn báyìí ọmọ àti wọ́n tún ní sense of entitlement pé ọmọdé ní ẹ̀nà pé àwòdì ní ẹ tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́lé àwòdì. pé tábà ní kọ́ bá wa kọ́lé tábà béèrè pé èèlò lẹ ná fún owó wọn á dá syrup ṣé nǹkan tẹ̀ ń sọ nìyẹn sọ. wọ́n máa dá syrup ìgbà yẹn lọ́ máa ṣe àti ìdí tó bá tún mú ìgbà yẹn lọ́ máa pé family meeting lè máa ní pé bóyá àbúrò bàbá kan àbí bàbá kan ń pè pé àìgbọ́n nǹkan kan ṣe P&P ṣe rí the truth must be told àyìn àwọn táwọn gbé náà abroad ẹ má trust àwọn ará 100%. mi ò tí ní issue pé with anybody P&P pẹ̀lú nǹkan téèyàn ṣó nígbà téèyàn bá jẹ́ victim kó téèyàn tó là a lot of things ṣẹlẹ̀ ṣe Nàìjíríà ni mo ti rí pé ọmọ ń send owó sí bàbá pé kó fi bóun dè nǹkan mọ́lẹ̀ bàbá mú owó fi ṣe nǹkan míì nínú owó yẹn náà ni bàbá tó fi gbé ọmọ lọ sí ló fi lọ pé ọlọ́pàá pé kó fi wá arrest ọmọ nígbà tó ọmọ lọ Nàìjíríà pé òun ò rí nǹkan kan. as in ní na1ja téèyàn máa fẹ́ bá wọn deal as in èèyàn ní láti like wà very careful mi ò ẹ mọ̀ ó ṣárí ó possible yẹn pé most of our tàwa láàbọ̀ bí ẹ mọ̀ system ó lè jẹ́ system Nàìjíríà gbà táwọn náà wà ń bẹ bí ẹsẹ̀ mentality pé òkè bóyá but ìgbà láti ti kúrò àti rí tí system yẹn ṣe ń work ní abroad ní ibẹ̀ wò lè ó kò lè béèrè owó kankan lọ́wọ́ anybody pé yá mi ló àti mi ò mọ̀ ṣe pé yá mi lówó fún mi lówó mi ò mọ̀ ṣe àràtọ̀ so wọ́n kò lè pè wọ́n sì pé ẹ̀tọ́ ẹ̀ ni láti ṣe kinní fún mi ẹ̀tọ́ ẹ̀ ni. Ọlọ́run á ṣàánú gbogbo wa. I'm working hard, you know. P&P Ọlọ́run fọ̀rọ̀ kẹ́. ó sad Ọlọ́run á tọ́jú àwọn ọmọ ẹ̀. Àmín. Ẹ ṣeun gan sir. Okay, yes sir. Take care. Last call for today. Kó tó di pé a máa lọ. A ti sọ gbogbo èyí tí
a fẹ́ sọ lórí ọ̀rọ̀ arábìnrin kọ́lọ̀ ń kó tọ́jú àwọn ọmọ arábìnrin òun ni èyí tó kù ń sìn ẹni tó kú ti kú kódà wọ́n ti sin èyí tá à ń sọ yìí náà is like bá ṣe ń brainstorm lórí ẹ̀yìn bí ìgbà tó yẹ pé à ń fúnra wa ń caution ni kò sí ẹni tó máa ráṣọ o but still when you go to Nigeria from abroad your personal security should come first òun ni àwọn èèyàn ti pè wọlé ẹlòmíà pè pé èmi máa ń wara mi èmi máa ń ṣe báyìí ìjọ tí wọn bá máa kú náà á kú ńjọ́ yẹn náà so anyway a máa lọ sìn ẹni bá ní ká má dé òun ni a ní dé bá tẹ́ńbà kan náà ká má gbàgbé àwa ìtọ́jú ara wa náà ṣe pàtàkì. Hello sir. Hello, ẹ kálẹ́. Online mo wà sir. Hello sir. Woman yẹn. Okay sir. À ń gbọ́ yín sir. Ọlọ́run àforíjì woman yẹn o. Àmì sir. Ọlọ́run àforíjì woman yẹn lágbọ́n gbogbo ọmọ tó fi sílẹ̀. Ọlọ́run á pa wọ́n mọ́. Ó yẹ kó ètè gbọ́n ọmọ yẹn lọ síbi tí wọ́n ti máa change báwọn kejì kí n sọ ní bó ṣe ń sọ lédè wa bó ṣe máa change gbogbo ìwé àwòrán ìwọ̀n ti yín mẹ́rin ṣe mọ̀. Ó yẹ mi kí ni ẹ má lọ máa. Kó má affect wọn. Affect wọn. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ tẹ bá mọ̀ àwọn tó súnmọ́ wọn dáadáa kí wọ́n ṣe and wọ́n bá dẹ̀ níbẹ̀ kọ́ ọ́nà máa sọ pé àwọn ọlọ́pàá Nàìjíríà ṣe kínní wọ́n máa rí bákan bákan. Mo fẹ́ fún yín ní nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní 2019 tí n bá sọ fún yín nínú ẹ̀rọ ọlọ́run àbá yín ọpẹ́ ni fún Ọlọ́run Olódùmarè pé mo wà láyé mo wà láàyè. Ẹ wò wọ́n poison mi o. Ṣé ní Nàìjíríà náà? Bẹ́ẹ̀ ni wọ́n poison mi o. Wow. Wọ́n poison mi. Àwọn tó poison yẹn wẹ̀ ẹni tó súnmọ́ yàn náà là á poison yàn náà. Ẹni tó súnmọ́ yàn tipẹ́tipẹ́ ní sàpẹ̀lú àwọn collaboration pẹ̀lú hotel wọ́n poison mi o. Lẹ́yìn yẹn nígbà tí mò ń lọlé nígbà tí mo dé ilé báàgì mi tí mo gbé kúrò nílùú tí mò ń gbé tí mo check out ẹ jọ gbogbo wọn tó bá dẹ̀ ń gbọ́ mi lẹ́yìn tó má ti fẹ́ kó labroad mo fi ẹlẹ́dàá bẹ̀yìn ẹlẹ́dàá àwọn òbí tó bí wa mo fi bẹ̀yìn àní gbé sájò àdẹ̀dẹ̀ láàtàláfíà pọ̀ ká ṣọ́ra ṣe rí ìgbà tí mò ń lọ mo kàn dé airport ni mo bá ya fọ́tò báàgì mi ní airport yẹn pé ní Düsseldorf ní Germany gbà mo sẹ́ndẹ̀ sí ìyàwó mi gbà mo ti délé o mo ti dé Düsseldorf o flight mi ìgbà bàbá ló máa dé o ṣáà ti mọ̀ mo ya fọ́tò àwọn ọmọ mi rí wọ́n kí mi mo tún ṣe fídíò ǹjẹ́ jẹ́ pé gbà tí mo dé ìyẹn Nàìjíríà tí mo check in Olódùmarè o kábíyèsí ọba àyànà mo dúpẹ́ lọ́dún máa pé mo wà láàyè o ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n lẹ́ni tí wọ́n mọ kankan o ìlú yẹn ní agbára gidi gan o kí n conclude yẹn kẹ́kẹ́ torí ẹni ní parí program yìí is a life story mo ń sọ fún yìí. À ń gbọ́ yín sir. ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní ìgbà tí mo dé Èkó Murtala airport ẹ̀mẹ́ta mo sọ ǹjẹ́ jẹ́ mọ̀ pé báàgì mi tí mo gbé kúrò mo wá kan tì mí rí o. The biggest one nǹkan tí ìyàwó mi kí n kó fún family òun àwa báàgì yẹn àárẹ̀ òun Turkish air ni wọ́n bá ṣe kí ni wọ́n bá gbé ìyẹn àwọn Turkish air wọ́n ṣàní gbòkè tó bá di second day àwọn àwa báàgì yẹn kì í má bínú ok kò sí wàhálà wọ́n ṣàfún mi ní brush kọ̀ọ̀kan ẹ̀gẹ́ mi mo ti dé Ìkẹjà nílé ọ̀dọ̀ mi ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n bá pè mí ní nǹkan bí aago kan àbọ̀ lóru pé kí n máa bọ̀ pé àwọn ti rí báàgì mi 1:30 lóru kẹ̀ náà 2:30 lóru mo ní no mi lè lọ sí anywhere mọ́ mo sorry màá wá ní àárọ̀ ọjọ́ kejì ó bá dé nǹkan bíi 12 lọ́sùn mo bá lọ sí Nigeria airport mo ṣe dé Nigeria airport mo lọ sí cargo department ọ̀nàkó báàgì mi ni mo fẹ́ wá gbà wọ́n pè mí lánàá ni o
ǹjẹ́ jẹ́ nǹkan bá dé wọn ní báàgì mi nìyẹn báàgì mi kọ́ rèé náà báàgì mi kọ́ rèé èmi kọ́ mo ní báàgì yìí kí n tó mọ nǹkan tó ṣe mo ti rí àwọn NDLA mo ti rí custom mo ti rí mobile mo ti rí àwọn SS wọ́n ti sọ̀rọ̀ àdìmá kí ló dé mo ṣàgbọ́ tí yẹn dà pé kẹ́yìn wọ̀lá ẹ̀ wọ́n dẹ̀ Bọ́bọ́lọ́lá ni Bọ́bọ́lọ́lá bàyí bàbá wọ̀lá ẹ̀ this man wọ́n ṣà ń sọ lábẹ́lẹ̀ pé náà ẹni ó tí o ẹgẹ́ mi ó tí o wọ́n yẹn ṣe fà ẹyin kí ló ń ṣe kò sí táàgì lára báàgì kẹ́ ẹ tó bọ̀dì. àní táàgì tí mo gbé kúrò ní Germany tórúkọ mi wà ń bẹ̀ òun náà lẹ̀ mọ́ báàgì tí ì ṣe báàgì mi. kí ni mo fẹ́ fi wẹ̀ mọ́? wọ́n bá ní gbé báàgì mo ní báàgì mi kọ́ rèé ní ìkànnà Haúsá yẹn wá sọ fún mi pé báàgì mi kọ́ orúkọ mi ló wà ń bẹ̀ yìí náà kí n mú pálí mi wá mo bá fi pálí mi wọ́n kí n má kọ́ ti má fa ọ̀rọ̀ gùn ṣé ń gbọ́ mi ǹjẹ́ jẹ́ mọ̀ ẹ́ pé Ọlọ́run Olódùmarè ló yọ mí àtòrí bàbá mi àti ìyá mi ẹ̀wọ̀n ni ìbá wà lẹ́ni o. wọ́n bá ṣí báàgì yẹn bèbè kí ló wà nù báàgì ẹrù ló wà nù báàgì o. ẹrù ló wà nù báàgì o ẹrù ló wà nù báàgì mo bá lọ sí Turkish mo bá bẹ̀ sí ní máa ṣe wá dáa pé ó ní irú mi kẹ̀ pé kí ni evidence pé mi kọ́ mo dé báàgì mo bá rántí mo ya fọ́tò báàgì mi kúrò ní Dusseldorf airport ó ní ọ̀dà mo bá fi wọ́n ṣé ń gbọ́ mi mo bá fi wọ́n mo bá ní yes o this is not the bag o ó rí date ó rí everything wọ́n pe máa kan wá máa yẹn bẹ̀ sí ń wò ó tó kìí ṣòro wọn ọ̀sán gangan ló ti yẹ mẹ́yẹn kánò òru ni wọ́n lè ṣe irú alẹ́ tí mo dán ní padà ẹni kánò gẹ̀ẹ́n ó lè dín nǹkan míì wọ́n bá ṣe kí wọ́n ṣáà yẹ̀wò títí máa padà pé ó ní Mr. Bọ́lá congratulation orí ìyá ẹ wà lẹ́yìn ẹ ó ní kí n lọ sí Turkish air kí n lọ declare lost luggage mo bá lọ síbẹ̀ mo bá bẹ̀ sí ń bá wọn fa wàhálà ọdún àlẹ́ ẹ̀ ní wọ́n sọ damage o mo bá sọ fáwọn tí mo bàbá bá sanjọ́ wọ́n bá wọn fa wàhálà tó ní agbára sà àṣẹ ni máa kan lára àwọn Haúsá wọ́n dà pé kí n bá wọn sọ fún torí ìyá àwọn Yorùbá ni ìyá àwọn tó bí àwọn Yorùbá ni pé kí n bá wọn sọ fún àwọn ọmọ Yorùbá tó bá ń bọ̀ nílé kó wọ́n jọ kó máa ya fọ́tò báàgì wọn pé àìmọye èèyàn báyìí tó ti wà lẹ́wọ̀n àbí tó máa ní kó padà wá lóru òru yẹn wọ́n ti gbé lọ nìyẹn o ọ̀ọ́ ẹlòmíì akọ̀wà ọ̀rì pé kó náà tẹ̀ gbé báàgì ẹlòmíì ó ti yé mẹ́yẹn agbé báàgì ẹlòmíì báyìí wọ́n á kọ̀ padànù ni ọ̀ tó máa ń bọ̀ lóru yẹn wọ́n fi pàbúrò ló ti wá ẹ̀jẹ̀ mi wọ́n á kọ̀ padànù ni. bẹ́ẹ̀ ni o ó máa yẹ mo fa tó dùn mí fún irú èèyàn báyìí o ó dùn mí fún màtí mo tẹ̀ ń ṣe ṣú ẹ̀ lẹ́nu yìí o àkóbá àdábọ̀ ní jẹ́ ti wá ìlú yẹn ti ó ti di ìlú Sodoma and Gomorrah. Ọlọ́run àbá kó àwa yọ àwa tá a wà ń bí tá a wà ní ìyẹn ìlú òyìnbó ń bí Olúwa pa wá mọ́ àjẹwọn mọ́ ànígbẹ́sáyò ẹ̀kọ́ ṣẹ́gun Olúwa tó máa fún náà ọgbọ́n àjòyè sà. I love your program. ẹ ṣé gan sà ẹ ṣé sà yes sir ọ̀dà sà. Ibí ni a ti dúró kí Ọlọ́run kó tọ́jú àwọn nǹkan tí ìyá yìí fẹ́lẹ̀ àbí tí màdámù yìí fẹ́lẹ̀ k'Ọlọ́run kó dá wọn sí. At least àwa tí a fẹ́ lọ Naija àbí àwa tá a wà ní Naija a ti mú one or two things nsìn as àti gain one or two things bó ṣe ká ṣe tá a bá dé Nàìjíríà á tún pàdé ó dàbọ̀. Rain product àwọn ní dáhùn sí gbogbo àrùn tó ń ṣe ni o. Which kind disease dey give you sleepless night? Àwọn ní dáhùn sí gbogbo àrùn tó ń ṣe ni o. You can get rid of them with our product. Àwọn ní dáhùn sí gbogbo àrùn tó ń ṣe ni o.
à ń gbọ́ yín. ẹ jọ̀ọ́ mo fẹ́ dá sétò ènìyàn. à ń gbọ́ yín. mo rí oríṣiríṣi àwọn èèyàn tó ń sọ̀rọ̀ nípa sísà tó kù yìí. bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ni kì í ṣe ọ̀rẹ́ mi directly but best friend lòun àti ọ̀rẹ́ mi because àwọn èèyàn ń sọ lórí line wípé wọn ò mọṣẹ́ tó ń ṣe wọ́n ní láti wádìí iṣẹ́ tó ń ṣe tó fi ní 7 million tó fi lọ ṣòkú ṣé téèyàn bá ń ṣiṣẹ́ kò ní ẹ̀tọ́ láti fún òbí ẹ̀ níbẹ̀ fitting burial because èmi mọ̀ over 10 years ni mo ti mọ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi ní ìlú yìí ọmọbìnrin yìí ó máa gba àsè bó ṣe ń gba àsè táwọn èèyàn bá fẹ́ ṣe patí ó lè fi ọjọ́ 2-3 kó fi ṣe preparation kó ṣe àsè bó ṣe ń ṣàsè ó ń ṣe irun ó ń ṣe support worker ní schools ní schools bẹ́ẹ̀ ló ń kàwé ó padà lọ sí school ó lọ ṣe early childhood course ó ṣe graduate ni kó padà dé láti nàìjíríà kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíní ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn wá ń sọ wípé wọn ò mọ ibi tó ti rówó wípé wọ́n ní láti wádìí ibi tó ti rówó kò dẹ̀ kí ń ṣe ẹni tó ń mígù pẹ̀lú àwọn obìnrin tó ń ṣèrànà àbí pé ọ̀rẹ́ tí ò àwọn tó jẹ́ wípé wọ́n mọ ibi tó ń lọ ó dẹ̀ jẹ́yàn tó jẹ́ wípé pẹ̀lú bó ṣe ń ṣiṣẹ́ tó ní time fún àwọn ọmọ ẹ̀ so gbogbo nǹkan oríṣiríṣi nǹkan táwọn èèyàn ń sọ àwọn obìnrin yóò deserve ẹ̀ because ó tu owó yìí jọ ni nítorí pé lójú ayé ìyá yìí ó tọ́jú ìyá ẹ̀ bí ọmọ ṣe ń tọ́jú òbí ẹ̀ ó dẹ̀ wò ó pé ó tún yẹ kóun tún fún ìyá ẹ̀ ní fitting burial ó tu owó jọ ó ṣe wàhálà ó ṣe iṣẹ́ láti ṣe nǹkan tó ṣe kó irú báyìí sọ pé ó lọ ṣe patí ní Victoria Island kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi tí mò ń sọ tí mo ní ó jẹ́ ọ̀rẹ́ yìí wọ́n jọ lọlé lọ ṣe òkú yìí ni Ìbàdàn náà ti ṣe òkú wọn lọ ṣe òkú kọ̀ọ̀kan ní Victoria Island gbogbo oríṣiríṣi irọ́ táwọn èèyàn ń pa kò sí nǹkan tó jọ ìwọ̀nba bí apá ẹ̀ ṣe mọ ló ṣe ṣe òkú ìyá ẹ̀ táwọn tó dẹ̀ wà ń bẹ̀ tí àwọn tó lọ níbí àtàwọn tí ó wà nílé ẹ̀dẹ̀ mo rí pé máa nǹkan náà pè wọlé tán ni pé àwọn làwọn bá kágbó ẹrù báwọn wà níbi òkú yẹn pé Ìbàdàn náà ti ṣe òkú mi ò lọ bọ̀tọ̀ ọ̀rẹ́ mi lọ. ẹ ṣe gọba. kò kí ń ṣe obìnrin tó ń ṣèranù rárá kò ń ṣe ó jẹ́ ẹni tó jẹ́ pé tó bá sọ pé workaholic ó ń ṣe iṣẹ́ ó tu owó jọ láti fi ṣe nǹkan tó ṣe ni kò dẹ̀ kí ń ṣe aláfẹ́fẹ́ yẹ̀yẹ́ ó jẹ́ èèyàn tó jẹ́ wípé kò ní ìgbéraga ó wà humble òun náà ṣe pé igi tó dáa kò kí ń pẹ́ nígbó kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ ó dàrọ́ sà. igi tó dáa làwa náà Ọlọ́run jẹ́ káwa náà pẹ́ ní inú igbó. àmín. ẹ ṣé gọba ó dàbọ̀. yes sir yes sir. àwọn ní dáhùn sí gbogbo àrùn tó ń ṣe ni o. high blood pressure kidney stone àwọn ní dáhùn sí gbogbo àrùn tó ń ṣe ni o. hepatitis